Ètò Ọlọ́run ni èmi jẹ́, aṣẹ̀dá fínú fẹ́ lọ fìfẹ́ dá mi, ó mọ mí ní ìrí òun gangan, bí òkú síbi kan ó dá mi dáradára, èmi máa mọ̀ tán ọwọ́ adániwáyé mọ́, èmi aṣẹ̀dá ni wàhálà èmi, ojú ògo rẹ̀ ní ríran mi àkọ́kọ́, ipá ló fi ṣàmì sínú ìyá mi, àrà ńlá ọwọ́ kan. Conference muted. Ìrìnàjò ẹ̀dá wá sáyé ṣọ̀tá ẹlẹ́gbẹ̀ẹ́ ènìyàn. Àmì ibi tó tẹ̀lé ẹ̀dá pọ̀ ní Sátánì tá a lè sọ̀kalẹ̀ látọ̀run. Ó ń búra múra mú òun kọra ló fi ń fìdí hàn ẹ̀dá lè mọ̀. Ẹni bá wáyé wáyé tó gbáyé gbáyé. Ẹ má ṣe bí ìjà àpáyé kún fún ìrìn Ọlọ́run tó dáwà dáwà torí ìrìn Ọlọ́run tó dá mi wáyé lónìí orúkọ mi. Praise the Lord. Hallelujah. Hallelujah. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Hallelujah. Praise the Lord. Ẹ jẹ́ gbàdúrà. Orúkọ Jésù. Orúkọ ńlá Jésù. Orúkọ Jésù. Ọlọ́run á gbé ọ̀gá fún oore ọ̀fẹ́ ńlá èyí tó fún wa ní àárọ̀ yìí. Wọ́n la yìn lógo, wọ́n la gbéga fún iṣẹ́ rẹ gbogbo, fún ètò rẹ gbogbo nínú ayé wa. Ẹnìmọ̀ Ísírẹ́lì lórúkọ Jésù Olúwa gbọpẹ́ wa. Wọ́n kábíyèsí, wọ́n la yìn lógo fún iṣẹ́ rẹ bàbá. Wọ́n la gbéga láàárọ̀ yìí. Wọ́n la yìn lógo fún ohun tí ó ṣe. Ohun tí ìwọ Ọlọ́run yóò ṣe nínú ayé wa. Ohun tí ìwọ Ọlọ́run yóò ṣe nínú ayé ọmọ. Ohun tí ìwọ Ọlọ́run yóò ṣe nínú ayé ẹbí. Ohun tí ìwọ Ọlọ́run yóò ṣe nínú ayé ọ̀rẹ́. Ẹnìmọ̀ Ísírẹ́lì lórúkọ Jésù Olúwa gbọpẹ́. Kábíyèsí Olúwa gbà yìn. Olúwa gbọpẹ́ fún iṣẹ́ rẹ lónìí. Olúwa gbọpẹ́ fún oore ọ̀fẹ́ rẹ bàbá. Ẹnìmọ̀ Ísírẹ́lì lórúkọ Jésù Olúwa gbọpẹ́. Olúwa gbà yìn. Gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo Olúwa dáríjì. 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 Ẹ̀mí mọ́ ìwọ ló níṣẹ́ o. Ẹ̀mí mọ́ ìwọ ló ń ṣiṣẹ́ rẹ. Iṣẹ́ rẹ rí iṣẹ́ kan ọ. Torí o mọ gbogbo. Torí pé o sì lè ṣe gbogbo. Agbára ń bẹ lọ́wọ́ ìwọ Ọlọ́run alààyè. Olúwa nà wá agbára jáde. Ọwọ́ agbára ńlá Olúwa nà jáde. Ọwọ́ ìṣẹ́gun ńlá Olúwa nà jáde. Ọwọ́ ìtúsílẹ̀ Olúwa nà jáde. Ọwọ́ ògo Olúwa nà jáde. Ọwọ́ ẹwà Olúwa nà jáde. Ọwọ́ ìyanu Olúwa nà jáde. Bàbá láàárọ̀ yìí Olúwa bú jáde. Járe ọ bàbá. Járe ọnú agbára rẹ. Járe ọnú ògo rẹ. Járe ọnú ẹwà rẹ. Ṣohun ńlá, ṣohun ọ̀tun. Ṣohun ògo. Ṣohun ẹwà bàbá. Ní ìparí ohun gbogbo a ó sì yàn ọ́. A ó sì fi gbogbo ògo fún ọ. Gbogbo ohunkóhun lónìí tí ó ṣe ti Ọlọ́run. Lórúkọ Jésù, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa, ẹ dákẹ́jẹ́. Every voice that is not of God. Gbogbo ohun tí ó ṣe ti Ọlọ́run nínú ayé àwọn èèyàn yìí. Ní orúkọ Jésù la wà. Ní orúkọ Jésù la tọ̀ gbogbo ohunkóhun wá.
lórúkọ Jésù gbogbo ohunkóhun èyí tó lòdì sí àṣeyọrí, èyí tó lòdì sí ògo, gbogbo ohun tó lòdì sí ẹwà, gbogbo ohun tó lòdì sí ìbùkún, gbogbo ohun tó lòdì pátápátá ní orúkọ Jésù ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa, ẹ wọlẹ̀ láàárọ̀ yìí. Ìyanu ńlá kó ṣẹlẹ̀, kó Olúwa kó fagbára rẹ̀ hàn, kó Olúwa kó bú jáde, kó Olúwa kó bú jáde lónìí lórúkọ Jésù. Mo ní kí Ọlọ́run kó parí iṣẹ́ rẹ̀ lórí ayé rẹ̀ lórúkọ Jésù. Nínú ayé ẹnìkan bàbá, iṣẹ́ rẹ̀ tí àwọn èèyàn ti ń dóde, iṣẹ́ rẹ̀ tí ayé àwọn èèyàn ìfẹ́ rí, iṣẹ́ rẹ̀ tí ayé àwọn èèyàn ìfẹ́ rí gbà, iṣẹ́ rẹ̀ tí ayé àwọn èèyàn fẹ́ kó yanjú. Ẹni máa Ísírẹ́lì láàárọ̀ yìí, Olúwa parí iṣẹ́ rẹ̀ lónìí lórúkọ Jésù. Nínú ayé ẹnìkankan, ẹni tó pọ̀ nípa àti agbára, ẹni tó ní gbogbo agbára lọ́wọ́, ó yá parí iṣẹ́ rẹ̀ bàbá. Ayé àwọn èèyàn yìí kó gba ojútùú, ayé yín láàárọ̀ yìí lórúkọ Jésù kó gba ojútùú, iṣẹ́ yín láàárọ̀ yìí kó gba ojútùú, ọ̀nà yín láàárọ̀ yìí kó gba ojútùú, ọwọ́ àṣeyọrí, ọwọ́ agbára ńlá lórúkọ Jésù kó farahàn. Ògo sì jẹ́ ti ìwọ Jésù, ọlá ó sì jẹ́ ti ìwọ Ẹ̀mí Mímọ́. Bẹ́ẹ̀ ni ó sì rí, Jésù Olúwa wa. Àmín, àmín lórúkọ Jésù. Mo lérò pé ń gbọ́ mi bí tẹ́ wà dáadáa. If you can hear me and you can you just say, can you type, can you say one? If you can hear me, can I hear one from you? If you can hear me, can I hear one from you? Praise the Lord. Praise the Lord. Hallelujah. Praise the Lord. If you can hear me, okay, one, okay. So you can hear me, good, good. Praise the Lord. Ẹ ká sọ fún Ọlọ́run, bẹ́ẹ̀ kò bẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láàárọ̀ yìí. Olúwa ṣeun. Ẹ ká dúpẹ́ fún oore tí Ọlọ́run ṣe inú ayé wa sẹ́. Ọba tí ò fi àwọn tiẹ̀ sílẹ̀. Ọba tí ò fi àwọn tiẹ̀ sílẹ̀. Ọba tó ń dúró láti àwọn tiẹ̀. Òun náà fẹ́ kó gbé ká láàárọ̀ yìí. Mo fẹ́ kó yin Ọlọ́run lógo láàárọ̀ yìí pé Olúwa ṣeun. Ibi tó bá ṣẹ́ dé inú ayé mi, ó lágbára, ó kàn màmá, ó kọ yọyọ. Dúpẹ́ lọ́rùn fún oore tó ṣe inú ayé rẹ sẹ́. Inú ayé ọmọ rẹ ló fẹ́ sọ ni. Ìpamọ́ tó, ààbò tó dájú, àwọn agbára tó lágbára. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, dúpẹ́ lọ́wọ́ rẹ̀ sẹ́ pé Jésù ṣeun. Ẹni tó pọ̀ nípa tagbára, ẹni tó pọ̀ nípa tagbára ó mà ṣe. Lórí ayé mi ó ṣe o, lórí iṣẹ́ mi ó ṣe, lórí ọ̀nà mi gbogbo ó ṣe. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Olúwa mo yìn ọ́ fún iṣẹ́ rẹ gbogbo. Olúwa mo yìn ọ́, dúpẹ́ fún iṣẹ́ rẹ gbogbo. Olúwa mo yìn ọ́ fún iṣẹ́ rẹ lórí ayé mi. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Jésù ṣe fún ètò tó ní fún mi sẹ́. Ẹ kò gbé Ọlọ́run ga láàárọ̀ yìí sẹ́. Olúwa mà ṣeun. Olúwa ṣeun. Olúwa ṣeun ní gbogbo ọ̀nà. Olúwa ṣeun ní gbogbo ọ̀nà. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Olúwa ṣeun ní gbogbo ọ̀nà. Ẹni tó pọ̀ nípa ti agbára ó ṣe. Ẹni tó ní gbogbo agbára lọ́wọ́ ó ṣe o. Jésù mà ṣe. Jésù mo yìn ọ́. Dúpẹ́ fún ààbò rẹ̀. Dúpẹ́ fún ìpamọ́ rẹ̀. Dúpẹ́ fún ọwọ́ agbára rẹ̀ sẹ́. Ẹni tó pọ̀ nípa ti agbára ó ṣe. Ẹni tó ní gbogbo agbára lọ́wọ́ ó ṣe o. Bẹ́ẹ̀ kò gbé Ọlọ́run yìí ga ni. Bẹ́ẹ̀ kò yìn fún iṣẹ́ rẹ̀ lórí ayé rẹ̀ ni. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run mo yìn ọ́ láàárọ̀ yìí o. Ìwọ tó pọ̀ nípa ti agbára. Ìwọ tó ní gbogbo agbára lọ́wọ́, òun mo yìn lógo láàárọ̀ yìí. Dúpẹ́ lọ́wọ́ rẹ̀ sẹ́. Jésù ṣe o. Jésù ṣe o. Jésù ṣe o. Lórí ilé mi ó mà ṣe. Lórí ayé ọmọ mi ó mà ṣe. Lórí ẹbí mi ó mà ṣe. Jésù ṣe o. Bẹ́ẹ̀ kò fi àǹfààní ìgbé Ọlọ́run ga sẹ́. Bẹ́ẹ̀ kò fi àǹfààní ìyìn bàbá yìí lógo. Jésù ṣe. Kábíyèsí ńlá ò ṣe. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹni tí ń pa Ísírẹ́lì mọ́ tí kìí tó gbé. Ẹni tí ń pa Ísírẹ́lì mọ́ tí kìí sùn. Olùpamọ́, olùjí.
ọba tó lágbára lóhun gbogbo. Dúpẹ́ lọ́wọ́ Jésù yìí. Dúpẹ́ fún àǹfààní tó fún ọ. Dúpẹ́ fún àǹfààní lórí ọmọ ni, lórí ọkọ ni, lórí aya ni, lórí ẹbí ni. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí bó Jésù ṣe o. Mo yìn ọ́ lógo bàbá. Àfihàn àìlópin fún ìwọ Ọlọ́run. A gbé ọ̀gá fún oore ńlá tí ìwọ Ọlọ́run yóò ṣe lónìí. Ẹ kò gbé Ọlọ́run ga fún oore tí yóò ṣe. Gbẹ́ fún oore ọ̀fẹ́ tí wàá rí gbà. Gbẹ́ fún ọwọ́ agbára tí ó kàn ọ́. Gbẹ́ fún ọwọ́ ìyanu tí ó ṣẹlẹ̀ lórí ayé rẹ. Ẹ kò gbé Ọlọ́run yìí ga. Bàbá mi ò mọ̀ ṣe o. Bàbá mi ò mọ̀ ṣe o. Bàbá mi ò mọ̀ ṣe o. Alágbára gíga ó ṣe. Lórí ayé àwọn ọmọ mi gbogbo ó mọ̀ ṣe. Lórí ẹbí mi gbogbo ó mọ̀ ṣe. Lórí ilé mi gbogbo ó mọ̀ ṣe. Ọlọ́run dúpẹ́ lọ́wọ́ Jésù yìí. Bó o bá fẹ́ ọpẹ́ fún ẹni tó pọ̀ nípa tagbára. Ọpẹ́ lèèyàn dún níwájú Ọlọ́run. Ọpẹ́ lèèyàn fi ń lọ síwájú rẹ̀. Kì í ṣàròyé. Dúpẹ́ fún oore tó ṣe inú ayé rẹ̀. Ọba tí òjò gbé ọgbẹ́. Ọba tí òjò sọnù. Ọba tó tún fún ọ láǹfààní òní. Every day he always gives us the grace. Ọba tó tún fún ọ ọba tó tún fún mi ní àǹfààní tòní. Oore ọ̀fẹ́ ni. Ó tún fún ọ ní àǹfààní. Ọba tó fún ọ ní àǹfààní tòní. Oore ọ̀fẹ́ ni. Oore ọ̀fẹ́ ni rí gbà níwájú rẹ̀ sẹ́. Oore ọ̀fẹ́ àǹfààní tòní. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run tó fún mi ní àǹfààní tòní láti rí ọjọ́ òní. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó fún ọ láǹfààní láti rí tèní yìí. Ó mọ̀ gbọ́pẹ́. Ó gbà yìn. Ó gbọ́pẹ́. Ó gbà yìn. Ó gbà ọpẹ́. Tìrẹ tọ́pẹ́ fi ọpẹ́ fún bàbá yìí Olúwa ṣe. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè sẹ́. Ó tọ́pẹ́ ó jọpẹ́ lọ. Ọ̀rọ̀ mi tọ́pẹ́. Ó tọ́pẹ́ ó jọpẹ́ lọ. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Ọ̀rọ̀ mi tọ́pẹ́ bàbá. Ọ̀rọ̀ mi mọ̀ jọpẹ́ lọ. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọ̀rọ̀ rẹ tọ́pẹ́ ó jọpẹ́ lọ sẹ́. Dúpẹ́ lọ́wọ́ Ẹlẹ́dàá. Jésù ṣe. Jésù ṣe o. Ọ̀rọ̀ mi tọ́pẹ́. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọ̀rọ̀ mi tọ́pẹ́. Ó mọ̀ jọpẹ́ lọ. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọba tó fún ọ ní àǹfààní ńlá. Ọba tó fún ọ lórí ọ̀fẹ́. Dúpẹ́ ó jọpẹ́ ló tọ́pẹ́. Dúpẹ́ lọ́wọ́ Jésù yìí. Olúwa ṣe o. Ẹni ńlá ó ṣe o. Ẹni ńlá ó ṣe o. Alágbára gíga ó ṣe. Ìwọ tó pọ̀ nípa tagbára ó ṣe o. Dúpẹ́ lọ́wọ́ rẹ̀ sẹ́. Ẹni wọn Ísírẹ́lì ó ṣe. Ọ̀rọ̀ mi tọ́pẹ́ ó jọpẹ́ lọ. Ọ̀rọ̀ rẹ mọ̀ tọ́pẹ́ ó jọpẹ́ lọ sẹ́. Ọ̀rọ̀ rẹ tọ́pẹ́ ó jọpẹ́ lọ. Ọ̀rọ̀ mi ó tọ́pẹ́ ó sì ju ọpẹ́ lọ. Bẹ́ẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Ó tọ́pẹ́ ó jọpẹ́ lọ. Dúpẹ́ lọ́wọ́ Jésù. Ọba tó pọ̀ nípa tagbára. Mo yìn ọ́. Ọ̀rọ̀ mi tọ́pẹ́ ó ju ọpẹ́ lọ sẹ́. Dúpẹ́ fún ọpẹ́ rẹ̀ níwájú rẹ̀. Dúpẹ́ fún ọpẹ́ lórí ọmọ. Ó tọ́pẹ́ ó jọpẹ́ lọ. Jésù mà ṣe o. Jésù ṣe o. Jésù ṣe o. Jésù ṣe o. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa, ọ̀rọ̀ mi tọ́pẹ́. Ó tún jọpẹ́ lọ. Ọ̀rọ̀ mi tọ́pẹ́. Ó tún jọpẹ́ lọ. Ijó ọpẹ́ mi pọ̀ lọ́dọ̀ rẹ o. Ọ̀rọ̀ mi tọ́pẹ́. Ó tún jọpẹ́ lọ. Ọwọ́ rẹ dà. Ọ̀rọ̀ mi tọ́pẹ́. Ó tún jọpẹ́ lọ. Ọ̀rọ̀ mi tọ́pẹ́. Ó tún jọpẹ́ lọ. Ijó ọpẹ́ mi pọ̀ lọ́dọ̀ rẹ o. Ọ̀rọ̀ mi tọ́pẹ́. Ó tún jọpẹ́ lọ. Óyá o. Ọ̀rọ̀ mi
tó pọ̀ nípa tagbára bàbá. Ọba tó ṣàánú ayé rẹ̀ ò ṣẹ́. Lórí ọmọ, lórí ẹbí. Ọba tó jẹ́ ká bí ọgbìn láyé. Ọba tí ò jẹ́ kí tiẹ̀ gbéṣẹ́. Aláàánú rẹ̀ ní dúpẹ́ sá. Olórí ọ̀fẹ́ ńlá. Lórí ọmọ o, lórí aya, ó yá ó yá. Oore tó ṣe. Fún àǹfààní tó rí gbà níwájú rẹ̀ sẹ́. Fún àǹfààní tó pọ̀ nípa tágbára. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ọ̀rọ̀ mi tọ́pẹ́, ó túnjọ pẹ́ lọ. Ìyó ọpẹ́ mi kọ lọ́dọ̀ rẹ o, ọ̀rọ̀ mi tọ́pẹ́, ó túnjọ, ó yá ó yá ó yá o, ọ̀rọ̀ mi tọ́pẹ́, ó túnjọ pẹ́ lọ. Ọ̀rọ̀ mi tọ́pẹ́, ó túnjọ pẹ́ lọ. Ìjó ọpẹ́ mi kọ lọ́dọ̀ rẹ o, bàbá, ọ̀rọ̀ mi tọ́pẹ́, ó túnjọ pẹ́ lọ. Dúpẹ́, ọ̀rọ̀ mi gbàjó, ó túnjọ lọ. Ọ̀rọ̀ mi gbàjó, ó túnjọ lọ. Ìjó ọpẹ́ mi kọ lọ́dọ̀ rẹ o, ó yá ó yá, ọ̀rọ̀ mi gbàjó, ó túnjọ, ó yá ó yá ó yá ó yá, ọ̀rọ̀ mi tọ́pẹ́. Ó túnjọ pẹ́ lọ, ọ̀rọ̀ mi tọ́pẹ́, ó túnjọ pẹ́ lọ. Ìjó ọpẹ́ mi kọ lọ́dọ̀ rẹ, dúpẹ́, ọ̀rọ̀ mi tọ́pẹ́, ó túnjọ pẹ́ lọ. Ó yá sẹ́, ọ̀rọ̀ mi tọ́pẹ́, ó túnjọ pẹ́ lọ. Ọ̀rọ̀ mi tọ́pẹ́, ó túnjọ pẹ́ lọ. Ìjó ọpẹ́ mi kọ lọ́dọ̀ rẹ o, ó yá ó yá, ọ̀rọ̀ mi tọ́pẹ́, ó túnjọ pẹ́ lọ. Màmá, Olúwa dá mi sí lónìí o. Ó dá ní ìgbàlà, ó bá lọ́wọ́ ẹ̀gàn láyé sá. Oyin bàbá lógo, ó yá dúpẹ́. Olúwa dá mi sí lónìí o. Ó dá ní ìgbàlà, ó bá lọ́wọ́ sí láyé. Oyin bàbá lógo, ó yá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olúwa dá mi sí lónìí o. Ó dá ní ìgbàlà, ó bá lọ́wọ́ sí láyé. Oyin bàbá lógo, ó yá dúpẹ́. Olúwa dá wa sí lónìí o. Á dá ní ìgbàlà, kò bọ́ lọ́wọ́ gbèsè, ó bá lọ́wọ́ ẹ̀gàn láyé. Oyin bàbá lógo, ọwọ́ rẹ dà. Olúwa dá mi sí lónìí o. Ó dá ní ìgbàlà, ó bá lọ́wọ́ sí láyé. Ó yá ó yá ó yá ó yá. Oyin bàbá, ó yá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run sẹ́. Olúwa dá mi sí lónìí o. Ó dá ní ìgbàlà, ó bá lọ́wọ́ ẹ̀gàn láyé. Oyin bàbá lógo, ẹ bá mi júbà rẹ̀, ẹ bá mi wólẹ̀ fún o. Jésù ọkọ̀ ìjọ, ìwọ nìkan lọ fẹ́yẹ. Ẹ bá mi júbà rẹ̀, ẹ bá mi wólẹ̀ fún o. Jésù ọkọ̀ ìjọ, ìwọ nìkan lọ fẹ́yẹ. Ọwọ́ rẹ̀ dà, ijó rẹ̀ dà sẹ́.
lórí ayé rẹ ni òun rí. Fún àǹfààní ńlá tó rí gbà níwájú rẹ. Fún ààbò tó péye lórí ọmọ rẹ. Óyá orí ọ̀fẹ́ tó dájú. Ó bá pọ̀ ọmọ kejì ẹ wọnú àdúrà yìí. Bóyá kó lè fògo fún Ọlọ́run rẹ. Ẹ bá mi júbà rẹ̀, ẹ bá mi wólẹ̀ fún o. Jésù ọkọ̀ ìjọ ìwọ nìkan lọ rẹ̀. Bóyá ẹ bá mi júbà rẹ̀, ẹ bá mi wólẹ̀ fún o. Jésù ọkọ̀ ìjọ ìwọ nìkan lọ bẹ́yẹ. Ìwọ nìkan lọ bẹ́yẹ. Ìwọ nìkan lọ bẹ́yẹ. Abániṣe àṣeyọrí ìwọ nìkan lọ bẹ́yẹ. Alágbára lórí ohun gbogbo ṣe ìwọ nìkan lọ bẹ́yẹ. Óyá ìwọ nìkan. Ìwọ nìkan lọ bẹ́yẹ. Ìkọ́sẹ́ óyá ìwọ nìkan lọ. Ọba tó jókòó sórí ìtẹ́ ayé. Óyá ìwọ nìkan lọ bẹ́yẹ. Ó lágbára lórí ohun gbogbo. Ìwọ ni ó yá. Ẹ bá mi júbà rẹ̀, ẹ bá mi wólẹ̀ fún o. Jésù ọkọ̀ ìjọ ìwọ nìkan lọ bẹ́yẹ. Jésù ọkọ̀ ìjọ ìwọ nìkan lọ bẹ́yẹ. Ọba tó jẹ́ kójú tì wá. Ìwọ nìkan lọ bẹ́yẹ. Ó kú sùúrù Ọlọ́run mi. Ìwọ ni. Ọba tó lọ́ra láti bínú. Ìwọ nìkan lọ bẹ́yẹ. Ọba tí ò wo ẹ̀ṣẹ̀ wa sẹ́. Ìwọ nìkan lọ. Ìwọ nìkan lọ. Ìgbọ́. Ìwọ nìkan lọ. Kò tó bẹ́ẹ̀. Kò tó bẹ́ẹ̀ lọ. Ìwọ nìkan lọ. Ó yá. Ìwọ nìkan lọ. Kò tó bẹ́ẹ̀. Kò tó bẹ́ẹ̀ lọ. Ìwọ nìkan lọ. Ìwọ ló ṣe. Ìwọ nìkan ni. Ìwọ nìkan lọ. Lórí ọmọ mi. Lórí aya. Ìwọ nìkan lọ. Ó yá. Ìwọ nìkan lọ. Abánijó òde ọ̀run bàbá. Ìwọ nìkan lọ. Ó yá. Màmá ìdúpẹ́. Ìwọ nìkan lọ. Ìbọ̀ ìwọ nìkan lọ. Abániṣe. Ìwọ nìkan lọ. Ó yá. Ìwọ nìkan lọ. Awí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ Ọlọ́run mi. Ìwọ nìkan lọ. Adúró tẹ̀lé bàbá. Ìwọ nìkan lọ. Ó yá dúpẹ́ sá. Ìwọ nìkan lọ. Ìgbọ́ ìwọ nìkan lọ. Ó yá fi mú. Ìwọ nìkan lọ. Kò tó bẹ́ẹ̀. Kò tó bẹ́ẹ̀ lọ. Ìwọ nìkan lọ. Ó yá màmá dúpẹ́ sẹ́. Ìwọ nìkan lọ. Ọba tí ó dúró rẹ nù. Ìwọ nìkan lọ. Ọba tí ó ṣe tiẹ̀ lébi. Ìwọ nìkan. Ọba tí ó dogun dúró. Ọba tí ó wò mí sọ̀sẹ̀. Ìwọ nìkan lọ. Ìwọ nìkan lọ. Ó yá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìwọ nìkan lọ. Má jò sú ọ. Dúpẹ́ ìwọ nìkan lọ. Ó tó bẹ́ẹ̀. Ìwọ nìkan lọ. Ọba tí ó jẹ́ kó lọ pẹ̀lú ìdáláre lónìí. Ìwọ nìkan lọ. Ó yá fọpẹ́ fún sẹ́. Ìwọ nìkan lọ. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá tó tó bẹ́ẹ̀. Jésù ṣeun. Jésù ṣeun. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó pọ̀ nípa àti agbára. Jésù ṣeun. Kábíyèsí ṣeun. Kábíyèsí ṣeun lórí ayé mi.
Jésù mà ṣe ọsẹ́ o. Jésù ṣe o. Jésù ṣe o. Màá fi fún Jésù. Ó bẹ̀rẹ̀ ìrànlọ́wọ́ mìíràn bí kò ṣe yín. Gbogbo wọn gbogbo bí bóyá ń bá fún lówó sá. Màá fi fún Jésù tó gbà mí là. Màá fi fún Olódùmarè. Ó bẹ̀rẹ̀ ìrànlọ́wọ́ mìíràn bí kò ṣe yín. Gbogbo owó kò gbòbí bóyá ń bá fún lówó sá. Màá fi fún Jésù tó gbà mí là. Dúpẹ́ fún ìgbàlà ọkàn rẹ sẹ́. Dúpẹ́ fún ìgbàlà ọkàn tó ní. Ìgbàlà ọkàn tí Ọlọ́run fún ọ. I want you to lift your voice and thank Him for the salvation of your soul. Ẹ kò dúpẹ́ fún ìgbàlà ọkàn tó ní níwájú rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní ò ní àǹfààní tá a ní yìí. Àǹfààní yìí wo la ní láti mọ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ló ń kú sínú ẹ̀ṣẹ̀ rẹ̀. Ṣùgbọ́n orí ọ̀fẹ́ ó dájú ní gbogbo ìgbà. So lift up your voice and just appreciate Him. Ó gbà fún àǹfààní tó rí, orí ọ̀fẹ́ tó rí gbà yìí. Àǹfààní tí Ọlọ́run fún ayé rẹ tọmọtọmọ. Ẹ kò dúpẹ́ fún àǹfààní ńlá yìí. Olúwa ṣeun fún àǹfààní tó fún mi. Àǹfààní tó fún ilé mi, tó fún ẹbí mi, tó fún ará mi. Dúpẹ́ fún àǹfààní ńlá yìí. Lift your voice and appreciate Him for the grace that He has given to you to be alive. Láti mójúbọ Ọlọ́run. Ọba tí òjò ṣìnà. Jésù ní èmi ní ọ̀nà. Mi ò wá kò sọ́pọ̀. Ó ní èmi ní ọ̀nà. Jésù sọ pé ó èmi olópè. Ó èmi ní ọ̀nà òtítọ́ àti ìyè. Ó ní kò sẹ́ni tó máa lọ sọ́dọ̀ Ọlọ́run o tí ò bá lọ nípasẹ̀ ẹni ẹ dáràn. Ó wá kú bí ó ṣe ṣe. Ó ní èmi ní ọ̀nà òtítọ́ àti ìyè. Ó ní kò sẹ́ni tó máa lọ sí ọ̀dọ̀ Ọlọ́run àbí nípasẹ̀ òun ni. Ẹni tó bá dá nìkan lọ wájú Ọlọ́run á ṣàlàyé ara ẹ̀ o. Kò yẹ pé èèyàn ò lè lọ. Ṣùgbọ́n o ò pé gbogbo òdodo àkísà ni o. Gbogbo òdodo èèyàn lè lọ, you can go. Ṣùgbọ́n gbogbo òdodo ẹ, gbogbo iṣẹ́ rere tó ṣe, mo ṣe léyìí, mo ṣe gbogbo ẹ̀, mo yan sàká, mo yan kinní kan. Gbogbo ẹgbó ni ó dá sí. Egbó ni ó dá sí. Torí nǹkan kan ṣì kù. Ìbínú yẹn wá ń kọ́. Ìbínú tó wá ń bí láti jọ yẹn ń kọ́. Ìbínú yẹn mo gbọ́ oṣoore fún yàn. Ó ṣe gbogbo so mo ń gbàdúrà mo lọ church every day yes good but eléyìí wá ń kọ́. Ìbínú tó bí yẹn èyàn ń kọ́ bá la ṣe fẹ́ ṣe. Ọmọ ẹnìkejì tó dáríjì yẹn. Arákùnrin yẹn bá lọ́rọ̀ yẹn bá. Arákùnrin ó tú ó bá Jésù. Jésù ní master báwo kí ni màá ṣe tí màá fi wọ ìjọba Ọlọ́run. Pé olùkọ́ni kí ni màá ṣe that I will enter the kingdom of God. Ó ní lọ ta ohun gbogbo. Ó ní lọ pọ̀ òfin mọ́. Ó ní go and obey the law. Ó ní and he said it arrogantly before the Lord. Pé gbogbo ẹ̀ lòun ti pamọ́ náà. Ó ní gbogbo ẹ̀ lòun pamọ́. Kò bá argue. Ó ní gbogbo ẹ̀ lòun pamọ́. Òun àgbèrè. Òun máa ń sá. Ó bá ti rí eré tètè ní. Ó lè báyìí òun ò ń ṣe. Kí ni ń jẹ́ bẹ́ẹ̀?
wọ́n búyàn no mi bọ́díṣà ọlọ́run kan tí ọlọ́run kan ni mo gbẹ́kẹ̀lé one God gbogbo òfin yẹn lòun jẹ́ pamọ́ láti kékeré òun gbogbo òfin lòun jẹ́ pamọ́ láti kékeré òun wá sọ pé bọ́dí nǹkan kan wá kù ẹ́ kù o ó ní nǹkan kan wá kù ẹ́ kù ó sà pé nǹkan wá kù ẹ́ kù pé lóòótọ́ ó ti pa gbogbo òfin mọ́ ọ̀dà míì he has fulfilled the law ó ti fulfilled the law ó ní but nǹkan kan wá kù ẹ́ kù go and sell your possession ó ní go and sell your possession and follow me lọ ta ohun tó ní kó wá tẹ̀lé mi pé èèyàn láti tẹ̀lé tàbí there is no way you have to do it Jésù sọ pé èmi ní ọ̀nà òtítọ́ àti ìyè there is no way you want to walk follow me I mean the man has to walk with him lọ ta gbogbo ohun tó o ní ó ti pa òfin mọ́ ó ń san ìdá mẹ́wàá ó ń lọ ṣọ́ọ̀ṣì ó ń pray ó ń pay tithe ẹni rere ni gbogbo èèyàn mọ̀ sí màmá yẹn bàbá yẹn dá gidi gan ó jẹ́ǹtù kò ń jà ó ní ṣùgbọ́n nǹkan kan kù ẹ́ kù o nǹkan kan kù ẹ́ kù ó ní lọ ta gbogbo ohun tó o ní kó wá tẹ̀lé òun kò ní I mean you have to follow him èèyàn láti tẹ̀lé Jésù kó tó lè ní ìgbàlà there is no way you want to do it òun sọ pé èmi ní ọ̀nà òtítọ́ àti ìyè there is no way you want to do it kò sí ẹni náà kò sí ẹni náà níwájú Ọlọ́run yìí before the holy God ó ní gbogbo òdodo wa bí àkísà ẹlẹ́gbin ni kọ́kọ́ mọ̀ yẹn náà òdodo rẹ àkísà ẹlẹ́gbin ni Jésù ló ní òdodo nìkan tí ò dẹ́ṣẹ̀ rí kò sí ẹni náà ṣé Mósè ni ṣé Joshua ni Nehemiah ni ẹlẹ́ṣẹ̀ ní gbogbo wọn àfi Jésù yìí nìkan ni kò dẹ́ṣẹ̀ so òdodo Jésù ló nídìí òdodo ara ẹ gan ò tó òdodo Jésù la nídìí òdodo ara rẹ gángan kò tó your righteousness is not enough I'm righteous I'm doing good is not enough you can't do it there's no way so you need the righteousness of Jesus Christ àkáǹtì Jésù àfihàn lọ síwájú Ọlọ́run tó bá lọ pẹ̀lú àkáǹtì ẹ failure ni o agbalu ẹ̀gbó kò sí bó ṣe lè rí tó mi ì ṣe nǹkan kan rí mi búyàn rí mi ìjà rí bọ̀ nǹkan kan á sì kù ẹ́ kù bọ̀ nǹkan kan kù ẹ́ kù nǹkan kan kù ẹ́ kù nǹkan kan kù ẹ́ kù Jésù ní nǹkan kan ò kù kù Jésù ní nǹkan kan ò kù kù kò sí nǹkan tó kù kù ó pé is a righteous if ó ní ọmọ aládé ayé yìí wá sọ́dọ̀ mi kò rí nǹkan kan ọmọ aládé ayé yìí ó wá sọ́dọ̀ rẹ̀ ó ní kò sí Mósè gangan wọ́n jà sókú ẹ̀ ní pé wọ́kẹ̀ Olúwa bọ́ wí Sátánì àpàyàn nínà ọ̀pàyàn ẹni tọ́lọ́run bá sọ̀rọ̀ lójúkorojú nìyẹn o tí yẹn bá ní àǹfààní wá tiẹ̀ ju Mósè lọ because yes àǹfààní Christian àǹfààní ẹni tó gba Jésù ó ju àǹfààní Mósè lọ how did I know that báwo mo ṣe mọ̀ yẹn Jésù sọ pé John the Baptist is the above all above the prophet is the greatest only John the Baptist is the greatest among the prophet only but the least one in the kingdom of God the least one and tó kéré jù greater than John so orí ọ̀fẹ́ táwa ní ojú tí wọn lọ because we see this they are looking towards it but we find ourselves in the fulfilment of it láàárọ̀ yìí má wà sọ pé o fẹ́ gbàdúrà sí Jésù nìkan pé Jésù kó ràn mí lọ́wọ́ kó ẹ̀yin ò bá rìn déédéé wájú ẹ tó fàyè rẹ fún ó tọ́nu èyí láti yàǹda pátápátá kò yẹ kó Olúwa bá mi ṣe Olúwa bá mi ṣẹ́gun tó fún ọ lójú tó fún ọ lọ́kọ̀ọ́kọ́ tó fún ẹ gbogbo tí yóò bá ní sínú ayé ẹ gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà ọ̀run àpáàdì ṣeṣeṣeṣe ni kò sí bó ṣe lè ṣí níwájú Ọlọ́run ni ohun tó ibi tẹ́rù ẹ wà ibi tí ẹ̀rù wà ń bẹ nìyẹn kò sí béèyàn ṣe lè ṣí níwájú Ọlọ́run tí ò ní kú ẹkùn kankan and God is a righteous judge he has to judge the sin Ọlọ́run ò lè fojú fò mò ń ṣe dáadáa
ṣùgbọ́n mo kò bá speed lénìí ni mo ti máa ń drive dáadáa láti joy ṣùgbọ́n lẹ́ẹ̀kan tí a good judge will not let you go because tó bá ṣe kò dúró sórí òfin he has to judge you. The judgment was passed on Jesus Christ on the cross of Calvary àti dá Jésù lẹ́jọ́ ká má bàa dáwọ́ lẹ́jọ́. Dúpẹ́ fún ìgbàlà ọkàn rẹ dúpẹ́ fún ìgbàlà ọkàn rẹ pé Olúwa mo dúpẹ́ o fún ìgbàlà ọkàn mi makali karibo soto prende katelabo bẹ́ẹ̀ kó dúpẹ́ fún ìgbàlà ọkàn rẹ láàárọ̀ yìí Olúwa mo dúpẹ́ fún ìgbàlà ọkàn mi dúpẹ́ fún ìgbàlà ọkàn gbọ́ àdúà lórúkọ Jésù Kristi Olúwa wa ẹ jẹ́ ká sọ fún Jésù mo dé Olúwa dìde nítorí ọ̀rọ̀ ayé mi lónìí ó ní kí n tọ̀ wá mo tọ̀ wá ó ní kí n wá mo wá sọ fún bẹ́ẹ̀ ẹ wá sọ́dọ̀ mi ẹ̀yin tí ń ṣiṣẹ́ tá a sì dẹrù wó lórí ó ní àjàgà àwọn rọrùn ẹrù tòun fúyẹ́ ó ṣe ìlérí kan màá fi ìsinmi fún ọkàn yín ó mọ̀ sọ bẹ́ẹ̀ sọ fún Jésù mo dé láàárọ̀ yìí o ẹ o mú kàlíàbà ó ṣàtẹ́ brado tó plẹ́dẹ̀ kẹtẹ́ sọ pé Jésù mo gbé ọ̀rọ̀ ayé mi dé ni abániṣe mo fẹ́ kó bá mi ṣe o àṣeyọrí mo fẹ́ kó bá mi ṣe léè láṣeyọrí agbanilọ́wọ́ ìyà mo fẹ́ kó gbà mí lọ́wọ́ ìyà yìí ẹ o lórúkọ mẹ́kó sọ fún Ọlọ́run mo gbé ọ̀rọ̀ ayé mi dé màyílà káraba sótò prẹ́ndẹ̀kẹ́tẹ̀ kàpá sọ fún Jésù lọ́wọ́lọ́wọ́ mo gbé ọ̀rọ̀ ayé mi dé ni ọ̀rọ̀ ayé mi mo bá wá o bẹ́ẹ̀ kó pe Jésù láàárọ̀ iṣẹ́ ọ̀rọ̀ ayé àwọn ọmọ mi ni ó yá lórúkọ Jésù ọ̀rọ̀ iṣẹ́ tí mi ní ni mo tọ̀ wá fún ó yá abániṣe mi fẹ́ kó bá mi ṣe ní ọdún yìí o àṣeyọrí mi fẹ́ kó bá mi ṣe lè láṣeyọrí aláṣepé bá mi ṣe tèmi láṣepé láàárọ̀ yìí ó yá ń bà má níbo ló wà sẹ́ fẹ́ kó pe Jésù dáadáa fẹ́ kó bá yanjú ọ̀rọ̀ ayé mi fẹ́ kí ọ̀rọ̀ ayé mi kó gbójútù fẹ́ kó yanjú ọ̀rọ̀ ayé mi fẹ́ kí ọ̀rọ̀ ọsẹ́ mi kó gbójútù ọmọ Ọlọ́run lanu kó gbàdúrà sẹ́ ní orúkọ Jésù Olúwa mo dé láàárọ̀ yìí I'm here O God I'm here O God lift your voice to God Olúwa mo dé láàárọ̀ yìí lórí ọ̀rọ̀ ayé mi ní orúkọ Jésù dáadáa Olúwa mo dé láàárọ̀ yìí lórí ọ̀rọ̀ iṣẹ́ mi ní mẹ́kọ̀ ọ̀rọ̀ ayé mi kó gbójútù. Somebody lift your voice to God that you want God of heaven to set your case this morning. Mẹ́kọ̀ yanjú ọ̀rọ̀ iṣẹ́ mi ní. Somebody lift your voice and pray to God. Yanjú ọ̀rọ̀ ayé mi ní. Andaliaku satelia ọ̀rọ̀ rẹ mo tọ̀ wá o. Ohun tó sọ fún mi mo tẹ̀lé. O ní kí n wá sọ́dọ̀ rẹ. Mò ń ṣiṣẹ́ o. Ẹrù ó sì wà lórí mi. Ai makali abasira àìrọ́mọbíni àìrọ́kọ ní orúkọ lẹ́rù wúwo ayé mi andalẹ̀ boko paria ẹ̀ṣẹ̀ ni Ọlọ́run alààyè sọ fún Jésù lọ́wọ́rọ́ lẹ́rù wo tí ń bẹnu ayé mi ó yá ó ní kí n wá sọ́dọ̀ rẹ ó ní ẹ̀ńtà dẹrù lórí ó ní àjàgà rẹ rọrùn ó ní ẹrù rẹ fúyẹ́ mo fẹ́ kó o fún mi ní ìfúyẹ́ rẹ mo fẹ́ kó o fìsí fún ọkàn mi ọmọ náà lanu kó o pe Jésù dáadáa ó yá bẹ́ẹ̀ kó o yanjú ọ̀rọ̀ ayé mi sẹ́ mẹ́kọ̀ ọ̀rọ̀ ayé mi ló kó lójú mẹ́kọ̀ gbójútù I want you God to visit me and do great things in my life. I want you God to favor me. Mẹ́kọ̀ lànà fún ayé mi ní. Somebody lift your voice to God. Mẹ́tẹ́kẹ́tẹ́kẹ́ lébókàpá. Màsítẹ́tẹ́ lébókàpá. Ó yá. Màsítótótó líkàbá. Ó gbogbo ènìyàn sọ pé ọlọ́lá ni ọ́. Gbogbo ènìyàn sọ pé ọlọ́lá ni ọ́. Bàbá yẹ kọ́lá rẹ̀ hàn nínú ayé mi ò gbà ó yá o gbogbo ènìyàn sọ pé ọlọ́lá ni ọ́ gbogbo ènìyàn sọ pé ọlọ́lá ni ọ́ ó yá o jẹ́ kọ́lá rẹ̀ hàn o nínú ayé mi ò bàbá ọwọ́ rẹ̀ dàsẹ́ o gbogbo èèyàn wí bẹ́ẹ̀ pé ọlọ́lá ni ọ́ lórí ayé mi pé alágbára ni Jésù abániṣe òde ọ̀run ni gbogbo ènìyàn sọ pé ọlọ́lá ni ọ́ gbogbo
tinomewu. Ayé ni kó dákẹ́ kó shut up. Shut up. Shut up. Olótì olówó nígbà. Olóhùn ti rí Jésù yìí. Mo fẹ́ kó pe Jésù. Atúnisílẹ̀ níṣẹ́ o. Atúni nídè óyá. Mo fẹ́ kó pe Jésù. Máa bọ̀ wá o lórí ayé wa bàbá mímọ́. Gbogbo ènìyàn sọ pé ọlọ́lá ni ẹ́ ọ́. Ọ̀rọ̀ rẹ̀ sọ pé ọlọ́lá ni ọ́. Pásítọ̀ yìí sọ pé ọlọ́lá ni ọ́. Ẹ̀kọ́lá rẹ̀ hàn ó lórí iṣẹ́ mi ò bàbá. Bóyá o gbogbo ènìyàn sọ pé ọlọ́lá ni ọ́. Mi gbọ́ gbogbo ènìyàn sọ pé ọlọ́lá ni ọ́. Bàbá ò jẹ́ kọ́lá rẹ̀ hàn ó lórí iṣẹ́ mi ò bàbá. Ọmọ Ọlọ́run gbàdúrà sẹ́. Àkókò gbò rẹ̀ ti tó kó farahàn. Ó ti jìyà tó láyé kò jẹ́ kó gbádùn. Ó ti wà ní ipò yẹn lọ́jọ́ tipẹ́tipẹ́ ó dẹ́kan jáde o. Ó jẹ́ káyé kó rí ògo Ọlọ́run lórí iṣẹ́ rẹ̀ ni o. Ó dán kí ẹ̀wọ̀ Ọlọ́run kó bú jáde lórí ayé ọmọ rẹ̀. Àkálì àríṣe tètè kíyàdá. Ojú ògùrọ̀ tí ọ láyé. Ó dán kó rí ohun mú, ó dán kó rí ohun ṣe. Ó dán kí Ọlọ́run kó domi dé rẹ̀ nù. Ó dán kí ọ̀nà àbáyọ kó jáde fún ọ láyé. Ó dán kó rí mú láwùjọ àwọn èèyàn. Ó ti dán kọ́ Ọlọ́run kó gbóhùn ẹkún rẹ̀ kó ṣàánú fún ayé rẹ̀ o. Gbogbo ènìyàn sọ pé ọlọ́lá ni ọ́. Bàbá o, gbogbo ènìyàn sọ pé Jésù ọlọ́lá ni ọ́. Jẹ́ kọ́lá rẹ̀ hàn lórí iṣẹ́ mi ò bàbá. Bóyá o, gbogbo ènìyàn sọ pé ọlọ́lá ni ọ́. Àgùdọ̀ lọ́mọ bá kámárà mi rẹ̀. Wọ́n sọ pé ọlọ́lá ni ọ́. Óyá ò gbọ́ ẹlẹ́rẹ̀ hàn ó lórí iṣẹ́ mi ò bàbá. Jẹ́ kọ́lá rẹ̀ hàn ó lórí ilé. Óyá ò jẹ́ kọ́lá rẹ̀ hàn ó lórí mi gbọ́. Óyá lórúkọ Jésù. Óyá ò jẹ́ kọ́lá rẹ̀ hàn ó lórí. Màkàlí àdádáda. Jẹ́ kọ́lá rẹ̀ hàn ó lórí iṣẹ́ mi ò bàbá ò jẹ́ kọ́lá rẹ̀ hàn nínú yìí. Ó dọ̀rọ̀ kọ́nà àbáyọ rẹ̀ kó là. Jẹ́ kọ́lá rẹ̀ hàn lórí iṣẹ́ mi ò bàbá jẹ́ kọ́lá rẹ̀ hàn lórí. Ó yá gbàdúrà sẹ́. Jẹ́ kọ́lá rẹ̀ hàn lórí ilé mi ò bàbá jẹ́ kọ́lá rẹ̀ hàn lórí iṣẹ́. Ó yá korúkọ Jésù. Jẹ́ kọ́lá rẹ̀ hàn lórí ilé mi ò bàbá. Ẹni bá ṣe ń kọrin yẹn, ẹ porúkọ Jésù. Gbogbo ohun tó dúdú nú ayé mi, ó tan ìmọ́lẹ̀ rẹ̀ sí. Ẹnìkan gbàdúrà o. Gbogbo ohun tó dúdú lórí iṣẹ́ mi, gbogbo ohun tó dúdú lórí ọ̀nà mi gbogbo, ìmọ́lẹ̀ rẹ̀ kó tàn. Let the light of you, God, shine upon my life. Let every darkness in my life disappear. Gbogbo ohun tó dúdú lórí iṣẹ́ mi gbogbo, ìta yóò fi ríṣẹ́ rẹ̀. Ohun tó dúdú ní ìrìn àjò mi tí ò jẹ́ rọ́nà yọ. Gbogbo tó dúdú mọ́ ayé mi, Olúwa tàn mọ́lẹ̀. Gbogbo tó dúdú lórí iṣẹ́ mi sẹ́. Bẹ́ẹ̀ kó lanu kó porúkọ Jésù dáadáa. Màyílì àkúrà tó pòrò sẹ̀kẹ̀tẹ̀. Porúkọ Jésù mi tó wà. Gbogbo tó dúdú lórí ìrìn àjò mi gbogbo. Ai, màkàlì pẹ́rù sẹ́tẹ̀lìkàtà. Bóyá gbogbo tó dúdú lórí ìrìn ayé mi sẹ́. Olúwa tàn mọ́lẹ̀. Ìmọ́lẹ̀ Ọlọ́run tàn sẹ́. Porúkọ Jésù. Ìmọ́lẹ̀ Ọlọ́run tàn. Porúkọ Jésù. Màtírí abakashi tẹlẹbọ.
Mayaka protoko prendekete. Porúkọ Jésù dáadáa. Bua dua. Lórúkọ Jésù Kristi. Olúwa wa. Ẹ ṣe àpréyà. Oya, come on. Ẹ jẹ́ ṣiṣẹ́. Ẹ jẹ́ ṣiṣẹ́. Hallelujah. You need to work. It has to be something that we love to do. Praise the Lord. Please share it. You have to call somebody in. Praise the Lord. We have to. It's part of our duty. That's first duty. You share, you be a blessing to somebody else. Àdúrà ní ń gbà, agbára ò ń gbà. Àdúrà ní ń gbà, agbára ò kì í gbà. Hallelujah. So you have to be part of it. Part of it. Hallelujah. And that's how we be part of it. Something is where you also you calling somebody. Ọkọ Jésù kò ń ṣe ọkọ pastor. Hallelujah. Ọkọ pastor gan ọmọ tó ń tarí ọkọ sí. Ṣùgbọ́n tí Jésù bá gba ọkọ wa, ìbùtí ire ni. Bẹ́ẹ̀ ni kò ń ṣe ọkọ pastor. Má pèrè sínú ọkọ pastor, pèrè sínú ọkọ Jésù. Hallelujah. So the pastor gan èmi gan mi mo mi tí mo ń gbé steering lọ. Ṣùgbọ́n tí Jésù bá jẹ́ the driver and also the passenger there, holding him, agbésíbi tó dáa. Oya, come. Ẹ ká ṣe. I realize that we are not really doing that. We are not really. Àwọn tó ń ṣe o. Àwọn tó ń ṣe. Àwọn kan wọ́n bá sọ ju bẹ́ẹ̀ lọ. Wọ́n tààrẹ ló ń sọ pastor yẹn jọ kọ́. Tààrẹ ló ń sọ yẹn o, Mr. Man. Kò sí nǹkan bí ṣáà máa gbàdúrà lọ. Gbogbo ilé ìtàn kan máa ṣí àyẹn. Kò sí mọ́tò kàn mí. Títí mi gbé kémi tìrí tèmi mú. Ọ̀tọ̀ ọmọ ní kejì mi gbé kó máa fọ̀rọ̀ lọ mí. Kí n má mọ̀ nǹkan tí màá ṣe sí yọ. Bó ṣe rí náà. Tí èmi ní pé kí tèmi ti dà. Tí yòókù. Sísítà yẹn. Lẹ́sí tí ẹjọ́. Mi ìfẹ́ kẹ́ni kankan dá ayé mi jọ mi. Mi ìfẹ́ kẹ́ni kankan disturb mi. Jẹ́jẹ́ ayé mi mo fẹ́ máa wá. Gbàdúrà kí n ṣàmì mo fẹ́ máa ṣe. Ẹ gbàdúrà kí n sì ṣàmì ni. Kò sí nǹkan kan. Ìjà ò sí ṣọ́ọ̀ṣì. Pásítọ̀ ẹ gbàdúrà kí n ṣàmì. Ìyẹn ni. Hallelujah. Mo gbàdúrà jẹ́ dàdúrà nìkan. Ṣàmì kó o tún pèrò sọ́kọ̀ ní. Ṣàmì kó o pèrò ọkọ̀. Hallelujah. Ẹ porúkọ Jésù. Ẹ jẹ́ ohun tó dúdú nínú ayé mi lónìí. Olúwa tàn mọ́lẹ̀ sí. Let there be light of you, O God. Ìmọ́lẹ̀ Ọlọ́run tàn. Ìwọ òkùnkùn jáde lórí ọ̀rọ̀ mi. Gbogbo ohun tó dúdú tí ò jẹ́ rọ́nà. Gbogbo ohun tó dúdú tí ò jẹ́ rí mi. Gbogbo ohun tó dúdú tó bo iṣẹ́ mi tí ò jẹ́ kí ẹ wà hàn. Ẹ porúkọ Jésù. Let darkness disappear from my life. Gbogbo ohun tó dúdú ní ìrìn àjò mi sẹ́. Mo fẹ́ kó porúkọ Jésù dáadáa. Ohun tó dúdú ní ọ̀run ayé mi. Nínú ìgbéyàwó mi sẹ́. Olúwa tàn ìmọ́lẹ̀. Olúwa tàn ìmọ́lẹ̀. Olúwa tàn ìmọ́lẹ̀. Olúwa tàn ìmọ́lẹ̀. Mú òkùnkùn kúrò. Mú iṣẹ́ òkùnkùn kúrò. Lánàá kó pe Jésù dáadáa. Ó yá mú òkùnkùn kúrò. Ní kò rọ́bà kíkà barabasa. Mi kò prendo to prendekete. Man so to prendo to pradakata. Ó yá gbàdúrà. Ohun tó dúdú lórí ọ̀rọ̀ ayé àwọn ọmọ mi gbogbo. Ohun tó dúdú lórí iṣẹ́ mi. Olúwa mú kúrò. Gbàdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa, let me quickly. I'm still waiting for that sister in New Jersey, please. I'm waiting for you before. Please, tẹ́ bá ń gbọ́ mi, sister tó pè mí New Jersey yẹn. Minister of God tó pè mí New Jersey. Mo ń dóde yín. Ẹ̀yin la ṣe ń dóde láti. We already have the group ready. Please, ẹ pè mí tẹ́ bá get message mi. Hallelujah. We already have those. We are just waiting to praise the Lord. Ẹ ká porúkọ Jésù sẹ́. Àní gbogbo ohun tó dúdú. Gbogbo ohun tó dúdú náà rọ̀ mí sẹ́. Ní orúkọ Jésù, ohun tó dúdú, ohun táyé tó dúdú lórí ìrìn àjò ayé àwọn ọmọ mi. Èyí tí wọ́n jẹ́ wọ́n rí ìyanu. Ọlọ́run lọ́wọ́ agbára rẹ̀ mú òkùnkùn kúrò nínú ayé mi. Olúwa mú òkùnkùn kúrò nínú ìrìn àjò mi gbogbo. Orúkọ Jésù. Olúwa mú òkùnkùn kúrò lórí iṣẹ́ mi. Gbogbo ohun tó dúdú. Gbogbo ohun tó dúdú. Gbogbo ohun tó dúdú. Ohun táyé sọ dúdú. Èyí tí ayé ò fi rí ọ. Ikalaba ko sata. Ribakula ku sheketelebo. Rabakiteke rosidia. Orúkọ Jésù. Gbogbo tó dúdú ìrìn àjò mi o. Èyí tí ò jẹ́ rí ṣe. Gbogbo tó ń dí ọ̀nà. Gbogbo tó dúdú. Olúwa mú òkùnkùn kúrò. Olúwa mú òkùnkùn kúrò.
Olúwa mú òkùnkùn kúrò, Olúwa mú òkùnkùn kúrò, Olúwa mú òkùnkùn kúrò, Olúwa mú òkùnkùn kúrò ní orúkọ Jésù. Olúwa mú iṣẹ́ òkùnkùn kúrò. Ẹ gbàdúrà, Olúwa mú òkùnkùn kúrò ní ìrìn àjò mi, Olúwa mú òkùnkùn kúrò ní ayé àwọn ọmọ mi, Olúwa mú òkùnkùn kúrò lórí iṣẹ́ mi gbogbo. Àní pé Jésù, Olúwa mú òkùnkùn kúrò nínú ayé mi sẹ́. Ọmọ náà lanu kó gbàdúrà, Olúwa mú òkùnkùn kúrò. Gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Mo ní kò ń ṣe máìmáì, kò ń ṣe fùfú, kò ń sọ̀rọ̀ ẹnu, kò ń sọ̀rọ̀ ẹnu o. Ohun tó ń dìyàn lọ́wọ́ ohun ẹ̀mí ni á di ohun ojúkorojú lọ́wọ́. Ohun ẹ̀mí á di ojúkorojú. Joshua the high priest, òun ò mọ̀ pé nǹkan bá òun nú ẹ̀mí, nǹkan bá a kò mọ̀, nǹkan bá a lórúkọ Jésù. Gbogbo tó wà nú ayé ẹ tó lòdì kó jáde. Nǹkan bá Joshua, nǹkan bá wọn kúrò ń bí. Ṣùgbọ́n ohun ẹ̀mí ń dí ohun ara lọ́wọ́, ohun ẹ̀mí ń díṣẹ́ lọ́wọ́. Pé mo máa lọ fún interview, wọ́n ń fún mi. Ohun ẹ̀mí ń dí lọ́wọ́. I've put up my best, mo ti ka nǹkan tí mo ti kàwé jìnnà. Ṣùgbọ́n nǹkan kan ò jáde ńbẹ̀. Ohun ẹ̀mí ni wà ní òun ṣe bóyá káwọn èèyàn ṣe ṣe. You are doing the way that báwọn èèyàn ṣe ń ṣe lòun ṣe náà. You are doing the same thing that people are doing, but it's not working for you. Kí ló wá ṣe tí ò fi ṣiṣẹ́ fún ọ? Tó ṣiṣẹ́ fún àwọn kan. Why is it working for others and it's not working for you? Ó jẹ́ pé wọ́n ló máa ń débẹ̀ tí wọ́n máa pé no. Ó jẹ́ pé wọ́n ni. Ó jẹ́ pé àwọn ọmọ olókùnrin òun wò. Ó jẹ́ pé àní gbogbo tó dúdú nínú ayé mi, gbogbo ohun ẹ̀mí tí ṣiṣẹ́ lòdì, gbogbo ohun tó ń dúdú lórí ìrìn àjò mi, gbogbo ohun tó dúdú lórí iṣẹ́ mi o. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ní orúkọ Jésù ni mo wà. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Likatali ahusata, pàwúrù boko bọ́ọ̀rù síte. Gbogbo ohun tó dúdú nírìn àjò ayé àwọn ọmọ mi. Èyí tí ò jẹ́ rọ́nà àjọ àbáyọ. Èyí tí ò jẹ́ ohun tó yẹ kó ṣẹlẹ̀. Èyí tí ò jẹ́ kí n rí ìyanu sẹ́. Gbogbo ohun tó dúdú nínú ayé mi sẹ́. Likali abosata, boroba ku tekete, raba ku seketeria. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ní orúkọ Jésù, ẹ pòórá. Mantalia, gbogbo tó ń dí mi lọ́wọ́. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Gbogbo tó ń dènà ayé mi. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ní orúkọ Jésù, gbogbo tí ò jẹ́ rọ́wọ́ yọ. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Dúà lórúkọ Jésù Kristi Olúwa wa. Kò yẹ pé Jábésì ò ṣe é, kò rí ṣe ni. Jábésì kò yẹ pé kò ṣe é, kò rí ṣe ni. Jábésì ò ń ṣe kò rí ṣe. Ló lọ padà bá ẹni tó lágbàgbà. Ó mà gbà mí ni. Ó ní tó bá lè sọ àgbègbè mi ní ńlá. Nǹkan kan dá dúró, nǹkan kan gbé ayé ẹ̀ ṣánlẹ̀. Ohun lásán gbé ayé ẹ̀, ó gba mọ́lẹ̀, ó gba ń kò jò ó na orí òkè. Ohun sọ ayé ẹ̀ mọ́lẹ̀. Ohun tó ń ṣẹlẹ̀ ní ẹ̀mí ó ju ohun tó fojú rí lọ. Bẹ́ẹ̀ ni ohun ẹ̀mí ló ń determine physical one. Ohun ẹ̀mí in the spirit, because you yourself, you are a spirit. Ẹ̀mí ni ìwọ gan. Mo ṣe wà báyìí, èmi kọ́ lẹ rí yìí o. Ẹ kàn ń wò pé èmi kọ́. Èmi gangan inside mo wà. Èmi gangan inside, I'm inside. Ẹ mọ̀ mi. Ẹ̀mí ni. Ìjọ́ tí èèyàn bá kúrò, a mọ̀ pé ìwọ gangan kọ́ nù. You fall to the ground. Ẹni tó ń sọ̀rọ̀ kò ní lè sọ̀rọ̀ mọ́. Ó dákẹ́ nù. Kí ló mú dákẹ́ tí ò lè sọ̀rọ̀ mọ́ náà? Kí ló jẹ́ ò lè gbapá? Nǹkan kan ohun tó jẹ́ ń gbapá jáde lára ẹ̀ ni. Ohun tó jẹ́ ń fọ̀hún jáde lára ẹ̀ lèèyàn fi ń sùn lẹ̀ tí ò ń dìde mọ́. Ohun tó ń jẹ́ ohun that very thing tó ń jẹ́ ń sọ̀rọ̀ ti jáde. Ohun tó jẹ́ the spirit of God has made me, the breath of God has gave me life. Ẹ̀mí Ọlọ́run ló dẹ, you a spirit being. Iyẹ̀pẹ̀lélẹ̀ lásán bọ́dì rèé. Engine wà nínú. Ẹ sọ pé engine inú ló wà. Bọ́dì rèé, engine ẹ̀mí ló move everything. Engine ẹ̀mí, the spirit is the engine. The body is just body. Iyẹ̀pẹ̀ ni tó bá bọ́lẹ̀ bá tẹ̀mí jáde ó tọ̀nà. Àní ẹ pọ orúkọ Jésù. Ohun tó ń dí mi lọ́wọ́, ohun tó ń dènà ayé mi tí ò jẹ́ ń ga. But everything that is standing between my life, gbogbo tó jẹ́ kí n máa lé tí ò jẹ́ ń bá. Gbogbo tó jẹ́ kí n wá tí ò jẹ́ ń rí. Ohun tó ń dúró sí ọ̀nà mi o. Mọ́ọ̀lì àkàlì pọ́ọ̀lì ṣáìdà. Ohun tó bá lè jẹ́, Ọlọ́run bá ń palẹ̀ mọ́.
Ìràbàkúṣekèrè àbọ̀kó parabatekelebo. Gbogbo tó dó sí ọ̀nà ayé àwọn ọmọ mi o, èyí tí òjò ọ̀rọ̀ náà báyọ̀. Gbogbo tó ń dí mi lọ́wọ́ tí ò jẹ́ kí n ṣe ohun tí ń ṣe kí n ṣe láyé. Gbogbo tó ń dí mi lọ́wọ́ tí ò jẹ́ kí n ṣe ohun tí ẹ kí n ṣe. Gbogbo agbára kágbára tó dó síwájú mi tí ò jẹ́ kí n wà níbi tí ó yẹ kí n wà. Gbogbo iṣẹ́ òkùnkùn àti àbá òkùnkùn ní ọ̀nà mi gbogbo. Gbogbo wa dí lọ́wọ́ every evil hand. Gbogbo wa farisẹ́yìn ajínigbé abarẹjẹ́. Gbogbo wa tó ń dojú tì mí tó ń dojú tì ayé mi. Gbogbo agbára tó fẹ́ sọ mí di aláìmọ̀ọ́ṣe ènìyàn. Gbogbo agbára tó fẹ́ sọ mí di aláìmọ̀ọ́ṣe láwùjọ àwọn èèyàn sẹ́. Every power that is holding my life. Every power that is holding me. Gbogbo èèyàn tó fọwọ́sowọ́pọ̀ fún ìṣubú ayé mi o. Ẹ porúkọ Jésù. Agbára wa lórí mi Olúwa bàjẹ́. Ai makali abakasa tatata. Meteketeketekete. Maroba tototo prakata. Mesotototo koba. Masototo likaba. Dua lórúkọ Jésù Kristi. Olúwa wá ní yóò gba kólekóle. Ó mọ̀ gbàgbà mí. Ó gba kólekóle o. Ìjọba Ọlọ́run ti fi àfagbára wọ̀. Ó gba kólekóle. Ó gba kólekóle o. Ọ̀tá ò ní gbọ́, èmi ò ní dákẹ́. Ọlọ́run mi náà ò ní sinmi. Èmi ò ní dákẹ́. Ọlọ́run mi náà ò ní sinmi. Àdúrà ni máa gbà o. Ayé mi kò fi gún régé. Èmi ò ní dákẹ́. Ó ò ní sinmi. Ó yá o. Èmi ò ní dákẹ́. Ọlọ́run mi náà ò ní sinmi. Bàbá o, àdúrà ni máa gbà o. Ayé mi yóò fi gún régé. Ó di dandan kó gún régé lórí ọmọ mi. Ó di dandan kó gún régé ní ọdún yìí. Káyé kó kí ẹ kú oríire sẹ́. Ó di dandan kó oríṣẹ́ láwùjọ àwọn èèyàn gbogbo. Tí ẹ ò gbúdọ̀ yàtọ̀ sá. Èmi ò ní dákẹ́. Ọlọ́run mi náà ò ní sinmi. Èmi ò ní dákẹ́. Bàbá o, Ọlọ́run mi náà ò ní sinmi. Àdúrà ni máa gbà o. Ayé mi yóò ó yá o, ó yá. Èmi ò ní dákẹ́. Ọlọ́run mi náà ò ní sinmi. Èmi ò ní dákẹ́. Ọlọ́run mi náà ò ní sinmi. Àdúrà ni máa gbà o. Ayé mi yóò fi gún régé. Ọwọ́ rẹ̀ dàṣẹ́ o. Ọlọ́run mi, ìwọ la wojú rẹ̀ sẹ́. Ó yá dìde nú ọdún yìí. Níbo la fẹ́ lọ o? Níbo la fẹ́ lọ bá? Ta la fẹ́ lọ rí tí kò ṣe ìwọ? Ó yá dìde o nínú agbára rẹ̀. Ọlọ́run mi wá ràn mí. Ó yá ó yá Ọlọ́run mi. Ó yá ó yá aṣọ ọkàn rẹ payá. Ọlọ́run mi wá ràn mí lọ́wọ́. Ọlọ́run mi wá ràn mí lọ́wọ́. Ẹlẹ́dàá mi wá gbè mí níjà. Ọlọ́run mi wá ràn mí lọ́wọ́. Ó yá ó yá ó yá. Ẹlẹ́dàá mi wá ràn ayé mi lọ́wọ́ o. Ọlọ́run mi wá ràn mí lọ́wọ́. Ẹni tó ní mí. Ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá. Bàbá Ọlọ́run mi. Ó yá sunkún sí lọ́rùn. Ìyà yìí tó gẹ́ Olódùmarè sá. Ó yá kọ̀ yáyé mi nìṣẹ́ o. Ọlọ́run mi wá ràn mí lọ́wọ́. Ayé retí ògo rẹ bàbá mi mọ́. Wá ràn mí lọ́wọ́. Ọlọ́run mi wá ràn mí lọ́wọ́. Nínú agbára rẹ, ìlágbára kankan Olódùmarè sá. Ọlọ́run mi. Ó yá gbàdúrà. Ai máa tàtàtà ní agbára bá ṣe kẹ̀kẹ́kẹ́tà. Ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó. Ọlọ́run mi wá ràn mí. Ìwọ la sátátá tó tó táyà tó sátọ̀. Ó yá dìde nú ayé agbára rà.
ṣẹ lórí lórílẹ̀-èdè yìí wá. Wá ràn mí, wá ràn mí, ó yá képe Jésù. Ọlọ́run mi, wá ràn mí, ó yá ogun ìpọ́jù, ó yá bá mi ṣẹ́ ogun ayé mi. Sókè wọ́n ń gbéraga sí orúkọ rẹ nínú ayé mi. Ọlọ́run mi, wá ràn mí lọ́wọ́. Wọ́n mà ní àwọn wo bí màá ṣe ṣe. Ìwọ dà bàbá mi mọ́. Ọlọ́run wa, wá ràn wá lọ́wọ́. Inú agbára rẹ kó kú kó wọlé pátápátá bàbá. Ọlọ́run wa, wá ràn wá lọ́wọ́. Abániṣe òde òun ńlá iṣẹ́ kan Olódùmarè. Ọlọ́run mi, ó yá ohun èrè kó rọrùn fún ọ láyé lórúkọ Jésù. Ọlọ́run mi, wá ràn mí lọ́wọ́, wá ràn mí lọ́wọ́, wá ràn mí, ó yá wá gbè mí níjà, wá gbè mí, ó yá wá ràn mí lórúkọ Jésù. Wá ràn ó nana àìmọ̀ká, wá ràn mí lọ́wọ́, wá ràn ó dá borí mú, wá ràn ó yá lómi jẹ́ mi nù, ó yá gbàdúrà. Wá ràn mí lọ́wọ́, wá ràn mí. Soto leke raba kataga maroba kotoko prendo toto prende kete raba mayete ni prendo prendo sike mandeke reba kutaka bagaba. Oh ya lórúkọ Jésù. Ai makalia osata. Oh ya lórí ọmọ lórí iṣẹ́ wá ràn mí lọ́wọ́. Mo ti tiraka Ọlọ́run ipá mi ò ká, wá ràn mí lọ́wọ́. Mo ti wà títí tí mi ì rí bàbá mímọ́, ó yá fún mi rí láyé. Ó yá Olódùmarè fún mi ṣe òṣè, wá ràn mí. Ó yá ẹni tó bá ràn lọ́wọ́ ló mọ̀ ṣe láyé. Wá ràn mí. Màní má sì tòtò bírẹ́ndẹ̀ kẹ̀tẹ̀kẹ̀tẹ̀. Wá ràn mí lọ́wọ́. Ẹ porúkọ Jésù. Ẹ ṣé, ó yá ẹ tún ṣe àìṣe. Hallelujah. Kò ṣe gbogbo èèyàn náà ni ó gbọ́, ṣùgbọ́n ẹni tọ́lọ́run fẹ́ kó gbọ́ á gbọ́. Bẹ́ẹ̀ ni, kò ṣe gbogbo èèyàn ló máa gbọ́. O lè sẹ́ni pé kí ni gbogbo eléyìí náà, please, kí ni eléyìí tó send sí mi náà, please. It's okay, people can discourage you, but ẹni tó nídìí ẹ̀ máa nídìí ẹ̀. Hallelujah. So you do your part. Ẹnìkan mo fẹ́ kó gbàdúrà bẹ́ẹ̀ pé wọ́n ṣì nǹkan ẹ̀ ó fẹ́ dàbí gbà ní ìmọ̀ tẹ́ lọ rí ìmọ̀ ìmọ̀ tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pé wọ́n ṣì nǹkan, wọ́n fi nǹkan kan ẹ̀ ni, wọ́n fi nǹkan kan ẹ̀ kí ni bẹ́ẹ̀ pé wọ́n ṣì nǹkan fún èèyàn kó wò ó pé kí èèyàn wo nǹkan kan. Àjọ tó lè ti wo kíní yẹn lágbára gan tó ń dí ọ lọ́wọ́. Wọ́n pẹ́ pé wọ́n open nǹkan pé kí èèyàn rí nǹkan like they open something for you. Pé wọ́n ṣì nǹkan ìmì mọ́ tí kíní yẹn jẹ́ bẹ́ẹ̀ pé wọ́n pé kí gbá wà kán wá ṣì kíní yẹn kó wo kíní yẹn. Nítorí tó ti ṣì kíní yẹn tó ti rí ní nǹkan ti wọlé wá. Gbogbo ohun àjèjì ẹ̀mí tó wọlé, every strange spirit that you have encountered tó ti táyé ẹ̀ ti dàpọ̀ pẹ̀lú. Every strange spirit tó ti wojú ẹ, every strange spirit tó wọnú ayé ẹ lónìí, bí ẹni pé àyà yóò pa wọn níbẹ̀, wọ́n á gbóhùn mi, àyà yóò pa wọn, wọ́n sì bẹ̀rù jáde nínú kọ̀lọ̀fín wọn. Gbogbo tí ayé ṣì hàn mí, èyí tó ń dí mi lọ́wọ́, gbogbo táyé fi hàn ayé mi, èyí tó ń dènà ayé àwọn ọmọ mi, ohun táyé fi hàn mí, èyí tí ò jẹ́ rí tèmi ṣe, ẹni táyé ti má rò bẹ́ẹ̀. Ní tí wò lè ṣe yẹn àwọn èèyàn ń ṣe o, àwọn èèyàn ń kọ́lé báyìí, ẹnìkan ṣe parí ilé ẹ̀ ní o, ẹnìkan ṣe parí ilé ẹ̀ ní kò sí bẹ́ẹ̀ ni ẹnìkan ṣe lọ gbé mọ́tò ní olóhùn wa mọ́tò tàyún
ó ń gbé mọ́tò lọ báyìí nísìnyí ó ń wa mọ́tò lọ báyìí ẹnìkan ṣe ń bí man báyìí ó ń bí ọmọ ń jáde lára rẹ̀ báyìí ọmọ ẹnìkan marriage ní í ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ó ń jó mú kẹ́ẹ̀kẹ́ bẹ́ẹ̀ ni gbogbo tó ń di mi ohun táyé ṣìràn mí ohun táyé tó ṣìràn ayé mi èyí tó dá mi dúró ohun tí mo wò ohun tó wò mí mọ̀kárí pàwọ́rì sáírà èyí tó gbóore sọnù mọ́ mi lọ́wọ́ mẹ́kọ̀ọ́ gbórúkọ Jésù lónìí ọ̀yà tó pọ̀ gbàgbà Olúwa dáwọ́ ọ̀tá dúró lórí ọ̀rọ̀ mi kálábàkábàkábàkábà ó tó gé iná fi ṣe náà èmi náà fẹ́ mọ àdùnnú ayé yìí o èmi náà fẹ́ mọ àdùnnú ayé yìí o èmi náà fẹ́ láṣeyọrí oríire o èmi náà fẹ́ rọ́wọ́ yọ I don't want to work from one paycheck to paycheck mi gbọ́dọ̀ tó wá máa do one paycheck ẹ̀yin ò ní nǹkan kan nìyẹn next week kan máa sanwó ẹ padà wá kò ń ṣe nǹkan tọ́lọ́run ní kò sí nǹkan kan báńkì bá ẹ̀yin ọmọ ẹ má lọ ra nǹkan kan ẹ̀jọ̀ ń tọ́lọ́ ẹ̀ ṣàánú mi o màílì kárí pukọ́rí àbú sàtúlẹ̀ kè prodoko para rìbàkúndẹ̀ kìlàbàgù ṣàtó blandẹ̀ kaba mẹ̀kọ́nù ìbàkú tẹ̀kẹ̀lẹ̀ kò para kàpáwòrà lìṣẹ́kẹ̀ báwọn kankan ògbúdọ̀ dẹ́ dúró nothing should hold you back ẹ porúkọ Jésù gbogbo ń ta ẹ ń ṣìn ayé mi ohun tí mo wò ń tó wò mí ohun tó wò ayé àwọn ọmọ mi tó wò golo mi kúrabàkúrabàkúrabàkàtà ohun tó wò iṣẹ́ mi ohun tó wò ìrìn àjò mi àwọn aláàánú kò gbàdúrà orúkọ Jésù yìí àyàsà gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Sátánì ò mọ ibi tó ti wá kò mọ bóyá white ni ẹ or black don't care. Sátánì kò mọ ibi tó ti wá kò sí nǹkan tó kàn Sátánì o whether you are white or black kò care àìmọye agbálù ẹ̀ mọ́lẹ̀ ẹ̀dá Ọlọ́run ní everybody Ọlọ́run ò rí ẹ bóyá èèyàn dúdú ni ọ́ Ọlọ́run ò rí bóyá mo dúdú bóyá kò sí nǹkan tó kàn is my image lọ́rọ̀ mọ̀ bẹ́ẹ̀ ni Sátánì náà. God don't look at your color. God don't know anyone have a color. Whether you are black, you're white, God don't knows that. Mo lẹ́sẹ̀. Hallelujah. So we are human being. Èèyàn kan náà ni gbogbo wa. So Sátánì and also Sátánì ò care ibi tó ti wá. Oh Nigeria ni. Èwo ló kan Sátánì, èwo ló kan pẹ̀lú Nigeria. Oh America ni. America kọ́ America ni. Èwo ni tiẹ̀. So far tó bá ti ń mí tó mí ẹ̀dá Ọlọ́run tó rè. Hallelujah. Kò kíá. Kò bàtà yóò lú ẹ̀jẹ̀ kú dànù. Àwọn agent ẹ̀ wọ́n ti bá a mọ́lẹ̀. Àwọn agent ẹ̀ nínú ilé rẹ̀. The angels of the devil láàrin ọ̀rẹ́. The angels of the devil lẹ́nu ọṣẹ́. Àwọn gbà níṣẹ́ ìwọ́kẹ̀. Àwọn ò ní gbà. Àwọn ò ní gbà. Ogun ilé tó ta ẹ̀ sí ogun ìta. Ogun ilé bàbá rẹ̀ tó gbé ọ jáde. Ogun ilé bàbá tó bọ́ jáde tó bọ́ síta tó pé àìníṣẹ́ ẹ máa báṣẹ́ lọ ẹjọ́ o àtàwọn tọ́lọ́ ti wó gímọ́ lórí tó tún gbéṣẹ́ fẹ́ lómi pé òun ti fara gbọ́gbá o ẹ máa báṣẹ́ lọ́nà ayé ẹjọ́ o ẹjọ́ ẹ má jẹ́ kó lọ o ò rí bẹ́ẹ̀ bá àwọn míì pé kò ṣe pé kó kú àníkọ́lọ́ ń gbẹ̀ ẹ́ ni ẹlòmíì lè kú agbógun fẹ́ lómi pé ọgbọ́n tó pé kọ́tà ẹ kú dànù ó lè kú náà ẹ̀mí tó ń bẹ́nu ẹ̀ṣẹ́ mi tó wá ń bẹ́nu ẹ̀ kú ni olókù ṣùgbọ́n ẹ̀mí tó wà ní ẹ̀ ò kú àìmọye mo sọ fún pé mo ní ẹnìkan fẹ́ fi agbára pé àní ẹ báṣẹ́ lọ lára ẹ̀ jọ òun ti mọ̀ pé òun ti ń lọ báyìí o ṣùgbọ́n eléyìí ẹjọ́ ẹ ṣàánú ẹ má jò lọ. bẹ́ẹ̀ ni kò yẹ pé kọ́ta kú nìkan ni kò máa lé àdékọ́ Ọlọ́run gbà ẹ́ tọ́lọ́run bá ti gbẹ̀ Ọlọ́run gba Dáfídì ó gbà á kò béèrè fún ikú Sọ́ọ̀lù bàtọ́ Ọlọ́run ti máa gbà Sọ́ọ̀lù forí gbẹ́kú ni àníkọ́ Ọlọ́run gbẹ̀ àìmọye pé Ọlọ́run jẹ́ kọ́ta mi kú dànù kó kú ọ̀tá mi kú ẹ kú dànù kí ni kú kò kú ẹ̀mí inú ẹ̀ ò kú ẹ̀mí ò kí ń kú ẹ̀mí tó fi ń jẹ́ lógun ò kú wọ́n tún lè wọ́n ń bẹ̀rẹ̀ àwọn lọ́wọ́ ẹ̀ òun ti fara gbọ́gbá ń bí o ṣùgbọ́n ẹjọ́ ẹ má jò lọ o ẹjọ́ ẹ má jò lọ ẹjọ́ ẹ má jò orí kìíní ẹ̀ ṣe ẹjọ́ á tún continue bọ̀tọ́ Ọlọ́run bá gbà ẹ́ Olúwa gbà mí olówó bó ṣe máa gbà ẹ́ ẹni tó máa gbáǹgì tó máa pa ó máa pa òun ló máa pa ẹni tó máa dè mọ́lẹ̀ á dè ẹni tó máa rí ẹ tó máa ṣàgbára wọn dá sán tó máa ṣàgbára wọn asán lórí ayé ẹ àti will render them powerless in your life àwòmọ́jú ni tí ó máa wù ọ́ tí ò ní lè ṣe kankan ẹni tó lọ́ọ́ máa sọ di dundee
Dundee United yóò wà tí ó mọ̀ wò ẹ tó máa di dọ́yọ́ àwọn tó tún máa di tó máa di dọ́yọ́ ń bẹ̀ dọ́yọ́ ọlọ́run aṣọ mi di dọ́yọ́ nu wọn yóò mọ̀ wò ní bí olúndù hallelujah àníkọ́ ọlọ́run ń gbọ́ ọ́ tó bá ti gbẹ ogun bọ́ ó gbẹ tọmọtọmọ nù ọ̀tá àdálára lágbára máa wù ẹ́ kò lè ṣe nǹkan wọn a máa wọlú ẹ àìmọye ẹlòmíì tẹ́ pé ogun ẹni tó ti kú ní bójú sí ìjà lógun ẹ̀mí tó ti kú ṣe bó ṣe rí wọn ẹni tó ti kú jọ yẹn ṣe bó ṣe rí ẹni yẹn mo ń bẹ wí ni o I'm talking to you ṣe bó ṣe rí ẹni tó ti kú yẹn tó àbó òkè rí o ṣe rí òòrí tó bá ń gbà nǹkan lọ́wọ́ ẹ̀ àbí o sì máa rí àbí àníkọ́ ló ń gbẹ̀ ẹ̀ ń tẹ̀mí ẹ̀ ń bínú sí ayé ẹ̀ tó lóun ò ní gbà àwọn ogun ọ̀run àpáàdì lórúkọ torí pé wá sínú àdúrà yìí olúwa ló rán mi pé kí n máa tú àwọn èèyàn lẹ̀ ohun tó sọ fún mi nìyẹn ó dẹ̀kọ́ ayé ẹ̀ kó ní ìtúsílẹ̀ olúwa ló sọ pé kí n máa tú àwọn èèyàn lẹ̀ ó sọ ní àṣẹ ẹ̀ ní àṣẹ rẹ̀ ni mo tọ̀ wá lọ́wọ́ ogun tó lé ọwọ́ inú àdúrà yìí lórúkọ Jésù with everything that been holding you torí pé olúwa sọ mo sì dúró síwájú ẹ lónìí gbogbo tó dè ọ́ tó gba ọmú tó so ẹ́ mọ́lẹ̀ gbogbo tó dè ọwọ́ rẹ tó dè ayé ẹ mọ́lẹ̀ ní orúkọ Jésù ó yá gba ìtúsílẹ̀ àmín ṣàmì dáadáa gbogbo tó dè ayé àwọn èèyàn yìí ẹ̀yin áńgẹ́lì tí ń ṣiṣẹ́ iṣẹ́ ti kàn yín lọ́wọ́lọ́wọ́ báyìí o ẹ lọ tọ́ gbogbo ayé wọn gbogbo ẹni tó ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ lọ́wọ́ gbogbo ẹni tó ń dè tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù gbogbo ẹni táyé so mọ́lẹ̀ ní orúkọ Jésù ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa ohun àwọn ọba rèé yíká rọ́bà kúrabà káríà lè prondo soplende kẹtẹ̀lá rẹ́bà katakata ẹni tí ayé dè tí ń tòkó bradọ́tì tó ní kò ní rọ́mọ bí ẹni táyé dè tó ní kò ní rọ́kọ ẹni táyé dè tó ní kò ní láṣeyọrí ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa ní orúkọ Jésù ohun tó Olúwa wí mo wí ní orúkọ Jésù ẹ gba ìtúsílẹ̀ àmín ó màkàlì pàórí ṣáìdà ní gbogbo ọ̀nà táyé ti dè ọ́ ní orúkọ Jésù èyí tó ti dè iṣẹ́ rẹ tó ti dè ọ̀nà rẹ tó ti dè ní àjò ẹ in any area that you have been tied down in any area that you have been bound ní orúkọ Jésù mo sọ tàṣẹ ni mo sọ ní agbára Ọlọ́run alààyè ní orúkọ Jésù ó yẹ gba ìtúsílẹ̀ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ yẹ kó já ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ yẹ kó já ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ yẹ kó já ire ò ní jábọ́ lára rẹ̀ ai makali abasaira matototolia kò ń gẹ́ni ire kó ṣe fún ẹ ire ò ní jábọ́ lára rẹ̀ ire ò ní jábọ́ lára rẹ̀ mọ́ kò ń gẹ́ni kó ṣe fún ẹ kò ń gẹ́ni kíre jẹ́ fún ọ ire ò ní jábọ́ lára rẹ̀ mọ́ ní orúkọ Jésù ire ò ní jábọ́ lára rẹ̀ mọ́ mo ní kò ń gẹ́ni kíre ṣe fún ọ kò ń gẹ́ni kíre jẹ́ fún ẹ ire ò ní jábọ́ mọ́ let it be over failure be over disappointment be over ohun tó bá wá sínú àdúrà yìí ohun tó gba Ọlọ́run gbà fún ohun tó wà níwájú Olúwa mo ní kí Ọlọ́run kó yàǹda fún ẹ ó yẹ ẹ ṣe rere o gbogbo ẹ̀ tó wá sínú àdúrà yìí tí Ọlọ́run ò bá ṣe inú ayé yín tó ń fi tọkàntà wá sínú àdúrà yìí dàpọ̀ Ọlọ́run ò fìfì ò má jẹ̀mú ẹ̀ nìyẹn ẹ̀yin tẹ́ bá wá sínú àdúrà yìí tí Ọlọ́run ò bá ṣe inú ayé yín dàpẹ́ kò rán mi níṣẹ́ kò sọ fún mi dàpẹ́ kò ṣe nǹkan tó yẹ kó ṣe nìyẹn hallelujah I have nothing to do with this ohun tẹ́ mi kọ́ ni pé kí n gbé ìgbé ayé tó tẹ́lẹ́rùn àǹkó ndẹ̀ máa bá ṣe ẹ lọ live the life that please him tèmi nìyẹn tèmi ò ní kan I have nothing to do with èmi ọgá mi lè túra mi lẹ̀ mo ṣe bàbá yìí mi lè túra mi lẹ̀ hallelujah torí mi lágbẹ́ olóníṣẹ́ tó o bá wá sínú àdúrà ìtọ́lọ́run ò bá ṣe bẹ́ẹ̀ rà pé kò ló sọ fún mi ni gbogbo ẹni tó wà nínú àdúrà tó ti ń wá látijọ́ yìí tó ò tí ì rí mú Ọlọ́run lórúkọ Jésù ohun tó wí ni mo wí o ohun tó sì sọ ni mo sọ mi sì wí rí kalabaka faru saida mando ko plende ke paru saida wali kuro katalia mando ko prende ohun tó wí ni mo wí o ohun tí mo sọ ohun tó sọ ni mo sọ ní orúkọ Jésù gbogbo àwọn tó ti wá sínú àdúrà yìí tó ti ń wẹ̀ fún ìyanu tó ń wá ìtúsílẹ̀ lọ́wọ́ ayé ní orúkọ Jésù ṣe bí àṣẹ ọ̀rọ̀ rẹ ni agbára rẹ ni oníbi tí ohun ọba bá wà agbára ń bẹ ohun rẹ wà ń bí mi kò rábàkàtà torí ó sọ fún mi ní orúkọ Jésù gbogbo ẹni tí ayé dè
gbogbo ẹni tí ayé sọ mọ́lẹ̀ tó ní kò ní rọ́mọ bí, tó ní kò ní rọ́kọ, tó ní kò ní iṣẹ́ ṣe, tó ní kò ní ráṣeyọrí, wọ́n ní kò ní rí ìrìn àjò, bí ìrìn àjò rẹ̀ kò ní mú ìyanu wá ní orúkọ Jésù. Gbogbo ẹni tí ayé dè ní èdè àìsàn, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa ní orúkọ Jésù ni. 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 Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa lórúkọ Jésù ni. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa lórúkọ Jésù. Gbogbo ẹni tí ayé dè, ó yẹ gba ìtúsílẹ̀. Amen. Wọ́n tó dira rẹ̀, mọ́ọ̀lì kárí pàwọ́lì ṣáìdá, mọ́ọ̀lì kárí pàwọ́lì kárí. Ìwọ́n tó dira rẹ̀, rí kàlí àbàkúrà bàkáyà, líkèrè yẹ kó sáré ká, ó kàdí kèlè ha. Gbogbo kù yẹ kó jàlá rẹ̀ lónìí, ó jà, ó yẹ mọ òmìnira. Ní orúkọ Jésù, ẹ mọ òmìnira. Ní orúkọ Jésù, ayé ọmọ rẹ kó mọ òmìnira. Ai makali àṣàìdá, kò sógun tó gbé wá sínú àdúrà yìí, kò sógun tó gbé wá síwájú Ọlọ́run tí Ọlọ́run ò lágbára lórí ẹ̀. Ohùn Olúwa ju gbogbo ohùn lọ, agbára Ọlọ́run sì ju gbogbo agbára lọ, ipa Olúwa ju gbogbo ipa lọ. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa, gbogbo ipakípa, gbogbo ohunkóhun ní orúkọ Jésù. Èyí tí ń ṣiṣẹ́ lòdì, èyí tó di ayé àwọn èèyàn mọ́lẹ̀, èyí tó de iṣẹ́ mọ́lẹ̀, èyí tó jórí àrùn àbáyọ ní orúkọ Jésù. Mo sọ ní, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa, ó yẹ gbiná sànù. Àmín. Ai mọ̀káìlì bá ṣàìrà látòní lọ. Ohun tó lé ẹwọ́ náà àdúrà yìí lórúkọ Jésù kò gbúdọ̀ bọ́ jáde. Ó yẹ ẹ̀yìn áńgẹ́lì Ọlọ́run arrest every problem now. Let the angels of God begin to arrest. Ẹ mú ogun ayé àwọn ìmọ́lẹ̀, ogun tó mú wọn wọnú àdúrà ẹ mú mọ́lẹ̀ ní orúkọ àríṣẹ́ṣe, ẹ mú mọ́lẹ̀ àrọ́kọ yẹn, ẹ mú mọ́lẹ̀ àkókò, ẹ mú mọ́lẹ̀ ní orúkọ kò gbúdọ̀ bá wọn jáde. Ẹ̀yìn áńgẹ́lì Ọlọ́run alààyè, ó yẹ ẹ mú ogun ayé wọn mọ́lẹ̀ ní orúkọ Jésù. Ẹ mú ogun ayé wọn mọ́lẹ̀ kò gbúdọ̀ lọ lónìí. Líbà kàpà rábà kàpà lè sẹ́tẹ̀tẹ̀ kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ màkọ́rọ̀ bà kàtàkàtà màsọ́tòtò nìkẹlẹ́bà màrọ́bà kúrà bà kàtà màrọ́bà kàtàkàtàkàtà mẹ́sọ́tòtò nìkẹlẹ́bà. Ó yẹ ẹ mú mọ́lẹ̀. Ẹnìkan áńgẹ́lì ò ní bínú sí ọmọ, toro ma áńgẹ́lì rẹ bínú, áńgẹ́lì rẹ ò ní bínú sí ọmọ. Ṣàmì, toro ma áńgẹ́lì rẹ bínú, áńgẹ́lì rẹ ò ní bínú sí ọmọ. The angels of your life will not be mad at you. That angel will not be mad at you anymore. Oh, áńgẹ́lì rẹ ò ní bínú sí ọmọ. Ó yá ìyọ́nú Jésù kó ṣẹlẹ̀. Ẹ̀jẹ̀ Jésù kó ṣàn lórí rẹ̀. Ẹ̀jẹ̀ Jésù kó ṣàn lórí rẹ̀. Áńgẹ́lì yìí ó yá wo ẹ̀jẹ̀ Jésù o. Áńgẹ́lì wo ẹ̀jẹ̀ Jésù. Wàá wo ẹ̀jẹ̀ Jésù ni. Wàá wo ẹ̀jẹ̀ Jésù tó fi ṣàánú. Ẹ̀jẹ̀ Jésù ni kò wò. Ó yá wo ẹ̀jẹ̀ Jésù. Ó yá wo ẹ̀jẹ̀ Jésù. Ó yá wo ẹ̀jẹ̀ Jésù ṣàn jáde fún àánú lọ́wọ́lọ́wọ́. Let the blood of Jesus flow with mercy. Ó kó ráàánú gbà. Kó ṣe é ṣe fún ọ. Ọ̀nà àbáyọ rẹ kó là. Ojú ò ní tì ọ́. Wàá rírí ayé ẹ. Your joy will come. The Lord Jehovah God will multiply your joy. The Lord Jehovah God will fulfill your dreams. Great things will begin to happen for you. The Lord Jehovah God will lift you up. Ọwọ́ rẹ yóò bá. Wàá rí ṣe. Bẹ́ẹ̀ ni ó sì rí ẹ. Bẹ́ẹ̀ ni ó sì rí ẹ. Alágbára ayé rẹ yóò ṣubú níwájú ẹ. Kò ní dìde mọ́. Alágbára ayé rẹ yóò ṣubú níwájú rẹ. Màtótótó kòtò. Amani. Ó ṣubú pàpàtà níwájú Mọ́dékáì. Amani pẹ̀lú gbogbo èrògbò rẹ̀, with all his plan, with all his will over Mọ́dékáì. Amani ó ṣubú níwájú Mọ́dékáì. Ọ̀tá rẹ̀ yóò ṣubú níwájú rẹ̀, yóò ṣubú. Ọ̀tá rẹ̀ yóò ṣubú níwájú rẹ̀, yóò ṣubú. Ogun ayé rẹ̀ yóò ṣubú níwájú rẹ̀, yóò ṣubú. Amani ṣubú kò sì dìde mọ́ níwájú Mọ́dékáì. Ọ̀tá rẹ̀ yóò ṣubú ní orúkọ Jésù. Ogun ayé rẹ̀ yóò ṣubú. Àyà kàtàkàtà wàá fi ọ̀tá rẹ̀ ṣàtẹ̀gùn. Amani ni Mọ́dékáì fi ṣàtẹ̀gùn. Ó ń jábọ́, ó ń jambula, ó ń jambula ẹnu. Ẹni tó bá like kó máa gbọ́ ẹṣin, ẹni tó bá like
ó kù díẹ̀ kó sọ pé kó fẹ́yàwó ọba ó kù tí ń tiri pé bàbá ẹ tún gbéyàwó yín kan lé lọ́wọ́ ìyẹn nìkan ni kò sọ kó lọ wọ aṣọ ọba kó lọ ṣe kinní kan kò mọ̀ pé ìṣubú rẹ̀ ti bẹ̀rẹ̀ ìyẹn pé tó yẹ pé ìyàwó ẹ̀ sọ fún ó ní Ámánì Módékáì tó ń lé yìí tó bá jẹ́ ọmọ Ọlọ́run lóòótọ́ wàá ṣubú wájú ẹ̀ ò ní dìde ó sì ṣubú pátá ó ṣubú yányányán ní orúkọ Jésù ogun ayé ẹ̀ kó ṣubú níwájú ẹ̀ kò ní ráyè mọ́. Let the battle of your life come to an end. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa gbogbo èèyàn tí ń bẹnu àdúrà lóde ó yẹ gbàrí ayé tẹ́ ti ń wà ní orúkọ Jésù ayé yìí kó gbọ́ ọ̀rọ̀ Olúwa gbogbo èèyàn tí ń bẹnu àdúrà yìí gbogbo orí tẹ́ ti ń wà ó yẹ gbà bẹ́ẹ̀ ìyanu galore miracle galore ní orúkọ Jésù overflow of God's blessing overflow of God's glory. It's time for the manifestation of God's power. It's time. Ní orúkọ Jésù, ó yẹ ẹ gbà ìyanu yín, ẹ gbà sí orí yín, oúnjẹ wáwá, ẹ gbà. Bẹ́ẹ̀ ni ó sì rí. Ẹ̀yin náà ẹ rìn dédé. Let's walk like uprightly. Ẹ jẹ́ ká rìn dédé níwájú Ọlọ́run. Ìyanu rẹ̀ ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni ó sì rí. Jésù Olúwa wa, àmín. Ṣàmì dáadáa, àmín. Jẹ́ pé méje, àmín. Ṣe sí, àmín. Ṣe sí, àmín. Ṣẹ̀kan sí, àmín. Ó yá kó gbogbo ẹ̀ mọ́lẹ̀, àmín. Hallelujah. Praise the Lord. Ẹ ká fi sọ́kàn pé àdúrà yìí tẹ̀síwájú. Lágbà Ọlọ́run, I don't know, maybe a máa gbàdúrà, I don't know. Ìṣòro ọjọ́ mẹ́ta. I don't know, mo ta àdúrà tí wọ́n fún mẹ́ta. Let's see. Praise the Lord. Mo ṣe àti mẹ́ta. Ilé ti gbà. Èyàn kì í dákun àdúrà kó kàn gbé gbogbo nǹkan lé ọ lọ́wọ́. You still control prayer. You pray. You will talk to God until the rest of our life. You will talk to God. You talk to God to the rest of our life. You keep on talking. As long you live, you talk. As long you live, you will talk. Hallelujah. Praise the Lord. So you will keep on talking. You keep even you talk. You talk. Hallelujah. So that's how it. So let us put in mind the Lord will help us in Jesus' name. And that sister, please let me. And those in Nigeria, please let's. If you are in Nigeria, send me your number. Don't be surprised if you see me in Nigeria. Hallelujah. You see me there. And also for those in Canada, I think next month, I think I will try to do the flyer out and the venue. 5 and 6. 5 if you're in Canada, Toronto area. 5 and 6. 7 to 9 on the 5 on the 6th of next month by God's grace. And also yes, yeah, on 5 and 6. And also the Nigerian people and also the brother the London people also begin to also we can have the group chat for the London of I think France people too, yeah. Thank God for internet, but it's good also to be with you sometimes, not just be where you are. Internet is okay, but sometimes it's good. Hallelujah. It's good to sometimes be with you, and also pray together and so that the Lord Jehovah God will help us. So if you're in Chicago, send your number in and anywhere. So let's see. So far you are not one. If you can be 2, I don't care. I don't mind. I can go to Australia. I see how far it is. It's all about thinking. I don't really care. I don't. It's not about the crowd. It's about touching your life and see the blessing of God. It's all about thinking low. Hallelujah. I don't care. I'm not about. So far there is a call. That's what I was. So far there is a call for it. There is a call for it. There is call. Yeah, I will answer to that call. I'm not really like. I don't believe me.
if there is call for it. So let's just work things out. Let's those people let's do this quickly, and the Lord Jehovah God will help us in Jesus' name. What else again? And also, if you need help, like you need help for, like, you need somebody to help you to take care of your child, and you need somebody. I have a Christian woman that is a prayerful person that I can vow for her, that it can be of help to you. And it's not like she don't have a paper. She's just like one anyway. So, and also, or if you have a job, just let me know that she can do in any state that she can be on. Only okay. Just let me know. You can call me to any DP Tojomo. In America, they can come or take care of your children for you. She's a Christian woman, and so just let me know. Just let me know if you need such help. And praise the Lord. So just let me know, and the Lord will go with us in Jesus. And also, you can also be a blessing to the work of God by going to our website, or you can do Cash App, you can do Zelle, which I encourage also to give. We come to be a blessing to the work of God. You be a blessing to the work of God. It's not a art of appreciation, a art of like Ishalom, but Ishalom. God wants you to be a financier of His work. You can finance share, you can finance it here. You will finance it alone. You can't finance your own. Finance God's work, and take care of God's things, and He will take care of you. You yourself, you can't take care of yourself. Also, the life I lose. You look at the equation very well. If you hold your life, you will lose it. But if you give your life, you gain it. So you stand back on. You hold on to your life. You see, if you listen to that area, you lose the life. Or you lose your life, not gullibly. There's many things that gullible. People apply gullible things. And with wisdom, you lose your life to Christ and you gain it. If you hold on to your life, you can't gain it. Only what man gives up to that wallet. Who can waste the woe. So far you are doing the cause of Jesus. You are doing the cause of God. You are not wasting the money. Who can dawo damasha. Who can waste the woe. Waste it. So far you have the right mind, and by a code of water. So when you give, I give in Jesus' name. He said, by no means. Jesus will sorrow. Only if you give, even a code of water, pastor. Only by doing this, you will not lose your reward. You can't a call of water. Only you will lose any reward of it. So you are not a loser. People talk you out of your blessing. Don't let them talk you out of your blessing. The right thing to do. Our pastor ain't gonna lie in body now. One go moto, one go gbogbo. One go there. She pastor ló fún àbọ̀ Ọlọ́run. Kò sí nǹkan tó kàn mí. Àtẹn tó dá wọn ló lé sí. Ẹni tó tí ń wo jẹ wò ó wò. Àtẹn tó dá, àtẹn tó ná. Gbogbo wọn ní sí wá. There's a result for both. Ẹni tí fi ń ṣe gbàládùn. Bẹ́ẹ̀ ni tí òkè àti tí ń gbàládùn. Àtẹn tó mọ jáde. Gbogbo wọn ló ní result. There's a result for it. Gbogbo ló máa give account of it. So the account of the Lord. Just be a blessing. Do your work. Do the things, the right thing, and you see the blessing of God will follow your life in Jesus' name. Ògo Ọlọ́run kó bá yín gbé. Ẹwọ Ọlọ́run kó farahàn. Ohun tó dúdú ṣe ìmọ́lẹ̀ tàn. Ayé rẹ̀ ò ní dúdú mọ́. Lórúkọ Jésù, iṣẹ́ tó dúdú, ìmọ́lẹ̀ wọ bẹ̀ lọ. Ayé rẹ̀ ò ní dúdú mọ́. Ayé ọmọ tó dúdú, dúdú kúrò, ìmọ́lẹ̀ tàn. Ìmọ́lẹ̀ Ọlọ́run tàn lára rẹ̀. Ògo Ọlọ́run káyé bẹ̀rẹ̀ sí rí. Ẹwọ Ọlọ́run kó bú jáde. Bẹ́ẹ̀ ni ó sì rí. Láì lórúkọ Jésù Kristi. Olúwa wa, àmín. Ṣàmì dáadáa, àmín. Ṣàmì dáadáa,
Amen. God bless you. Thank you for coming. Ọlọ́run yọ mi ẹṣin kó mú ìwòsàn kó mú ìyanu wá o. Bẹ́ẹ̀ ni ó sì. God bless you. See you tomorrow. Tomorrow Sunday. Yeah. And also go to church. Go and serve. Go to church and serve. God bless you. Bye bye. Ṣiṣẹ́ pẹ̀lú èrò ire wá ayọ̀ ẹ̀ tó sàn tó jẹ́. Àwọn ẹlòmíràn á ní nílé àwọn bí wọn ò lógún ọdún nígbéyàwó wọn ò nílé bímọ. Wọ́n ní nílé wọn kì í lè kọ́lé. Wọ́n ní nílé àwọn kì í gbọ́kàn tó kú. Ìdojúkọ